àkókò tó ẹ máa wọlé bọ̀ léní ení èjèèjì babaláwo bàbá onífá oníṣègùn adáhunṣe gbogbo wa pátápátá kristẹni múmìnì gbogbo wa pátápátá la pè sí orí ètò yìí o ètò onígbà ìwáṣẹ̀ mo kí wa mo kára ayé òní ní ọjọ́ 11 oṣù kejìlá ọdún tá a wà yìí mo kí gbogbo ọmọdé mo kí wa lọ́mọdé mo kí wa lágbà mo kí wa lọ́kùnrin mo kí wa lóbìnrin mo náà máa wọlé bọ̀ o mo ṣe bá ìbà kíbà mi ṣe o mo ṣe bá ọmọdé mo ṣe bá àgbà mo ṣe bá ọkùnrin mo ṣe bá obìnrin mo júbà oyún inú àti àṣẹ ìdí pẹ̀lú àdáṣe níhun ni ìbà kí wọ́n mọ ènìyàn gbogbo ẹ̀yin bàbá mo kanlẹ̀kùn ọlá mo kanlẹ̀kùn ọlà ẹsẹ̀ owó ni mo kọ́kọ́ kọ ẹsẹ̀ ọlá ni mo kọ́kọ́ kọ ẹsẹ̀ àìkú baálẹ̀ ọ̀rọ̀ ni mo kọ́kọ́ kọ o kí má ṣubú dànù òdèrè ni mo ń lọ léni o òdèrè ọ̀rọ̀ ní kí n sọ kọ́rọ̀ kó má sọ mí ẹ̀yọ́nú ọmọdé ẹ̀yọ́nú àgbà ni mo tọrọ o ètò tí mo gbé wá mi ò wá fi bẹ́ẹ̀ nìkankan jà o mi ò wá fi baṣẹ́ ẹnìkankan jẹ́ ẹ má dojú sọ mí o ẹni bá dojú sọ mí ìṣẹ̀dá adójú sọ ẹni bá ní ká ní kí n má ṣàṣeyege lórí ètò onígbà ìwáṣẹ̀ ó kú ẹlẹ́dàá mi o ó kàdá ni wáyé ó kọ̀rúnmìlà bàbá àgbọn nìrègùn bẹ́ẹ̀ ni mo júbà ọmọdé mo júbà àgbà mo júbà ọkùnrin mo júbà ọkùnrin mo fẹsẹ̀ kọ́ mo kànkùn tó ní kọ̀kùn bá kànkùn oníkere ayẹ̀kere mo fowó kàn mo fọmọ kàn àìkú baálẹ̀ ọ̀rọ̀ àlàáfíà tó péye ìmọ̀ ìjìnlẹ̀ mo fi kàn o ọgbọ́n ni mo wá síbí èmi ò ní má gọ̀ lọ́lé gbogbo wa pátápátá ni mo kí wa wípé a káàbọ̀ sórí ètò wa ètò yín ètò mi ètò gbogbo àgbáyé pátápátá ètò kìrìsìtẹ́nì múmìnì lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà ètò oníṣẹ̀ṣe bàbá nífá ìyá nífá gbogbo yín ẹ máa wọlé bọ̀ ọlọ́ṣun ọlọ́ya oníṣọ̀pọ̀nà eléégún onígẹ̀lẹ̀dẹ́ gbogbo wa ẹ máa bọ̀ ẹ jẹ́ ká wá mú mi ọgbọ́n ètò yìí kò bá ẹ̀sìn kankan jà ètò yìí kò bá ẹ̀sìn kankan wí ojú re ní kẹ́ ẹ fi wò mí ò torí pé ojú re la fi wowó ẹ̀yin bàbá mi mo wólẹ̀ mo pàkúmọ́ o mo wólẹ̀ mo pàkúmọ́ fọmọdé mo wólẹ̀ mo pàkúmọ́ fàgbàlagbà oyún inú àtàṣẹ ìdí òdèrè ni mo ń lọ o ìkọ́ bálá ìkọ́ ìkébọ ìdì lẹ́sẹ̀ kó má rìn ẹ fojú re wò mí o ẹ fojú re wò mí o torí pé mo ti fowó kàn mo fọwọ́ kàn mo fọlá kàn mo fa ìkú baálé ọ̀rọ̀ kàn mo dẹ̀ bẹ̀bẹ̀ ní mo fa bẹ̀bẹ̀ mo fi bẹ̀ yín mo lọ sí ìlú àwọn àgbàlagbà ìlú Ọ̀wọ̀ níbi táwọn àgbàlagbà tó ti jókòó tọ̀wọ̀tọ̀wọ̀ pẹ̀lú ọwọ̀ lọ́wọ́ wọn mo fún yín lọ́wọ́ tiyín o ọ̀wọ̀ kò jẹ́ fún mi o àṣẹ Elédùmarè ètò yìí ó wà fún kìrìsìtẹ́nì ó wà fún múmìnì ó wà fún oníṣẹ̀ṣe ó wà fún lọ́balọ́ba ó wà fún lóyèlóyè orun burúkú ò ní kùn mí o gbogbo ohun tẹ́ bá ń fà tẹ́ bá ń fẹ́ ta torí pé mi ò ní burúkú sí yín odòdì àṣẹ tèdùmàrè mo kí wa wípé a kú dédé wòyí lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin lónílé àti lálejò tó bá gbogbo ẹ̀yin ọmọ sẹ̀lẹ́sì àkẹ́pẹ́ mi níyà ní fàṣẹ rọ̀ pé bẹ́ẹ̀ kúkú ṣe máa ń pè mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ẹ̀rí pé mo lọ sílé tẹ́ bá dé ìlú òyìnbó bẹ́ẹ̀ ṣe máa rí lọ́rùn ọmọ òyìnbó nì tí wọ́n kó sọ́rùn rẹpẹtẹ tán ṣe é ṣe títán tó sínú tìtorí ẹ̀kẹ́ bùn ẹ̀ ní they love our fashion ṣùgbọ́n tẹ́ bá rọ́mọ tí tó bá fi sọ́rùn ẹ ti sọ di nǹkan míì mọ́ lọ́wọ́ nìyẹn mo wá sọ fún yín pé kóníkálùkù kò máa bá yìí ètò yìí kò bá ẹnikẹ́ni wí tí ò bá ṣe pé láti kó ọ̀rọ̀ wá fún wa láti mu omi ọgbọ́n omi ìmọ̀ omi òye lẹ́nu àti àwọn àgbàlagbà tí Olódùmarè tó fún ní ìmọ̀ ìjìnlẹ̀ ju èmi àti yín lọ kìrìsìtẹ́nì ni mí ṣùgbọ́n ìyẹn ò ní kí n má mọ ibi tí mo ti wá ìyẹn ò ní kí n má mọ̀rin ẹsẹ̀ mi nílé ayé ìyẹn ò ní kí n má mà kọsẹ̀jáyé mi nítorí pé nínú ìjọ mímọ́ Celestial a máa sọ àkọsẹ̀jáyé ọmọ ohun tó yẹ kó ṣe
ohun tí kò yẹ kó ṣe tó bá dàgbà, ohun táwọn òbí tó yẹ kán máa fura sí, èyí tí ò yẹ kán fura sí. Tí àwọn oní Pentecostal máa sọ wọ́n ní hey hallelujah speak Lord, the spirit of the Lord is talking to me, he's saying that you should go and buy me a jet. Oh yes, buy me a jet and be blessed. Irọ́ ló bá dé. Ẹ wá mẹ́ni tẹ́ ẹ jẹ́, gbogbo wa pátápátá làṣẹ ń bẹ lórí ẹnu wa. Tó bá wá sórí ètò yìí, ìyẹn ò ní kó má di Kristẹni, kó má di òpó nǹkan tó dì mú, ìgbàgbọ́ ẹ kó mú ẹ lára dá, ṣùgbọ́n o gbọ́dọ̀ mẹ́ni tó jẹ́ nínú ayé. Bẹ́ẹ̀ ni, ètò Nígbà Ìwáṣẹ̀ lélẹ́yìí, àkọlé tiwa lónìí, a fẹ́ sọ̀rọ̀ nípa Ifá. Nínú Ọ̀rúnmìlà tí a ti kọ́ ẹ̀kọ́ níbẹ̀, tá a ti mú omi ọgbọ́n ní àti ẹnu báàmi àyànfẹ́ Elédùmarè Adélékè Ọláònípẹ̀kun ọmọ Ifálàbákí ògbó àtọ̀ yín bàbá mi. Mo tó pè yín lórúkọ o, mo tẹríba fún jì, ìjì ayé ò ní gbé mi lọ. Wọ́n jẹ́ ká mọ̀ ẹni tí Ọ̀rúnmìlà jẹ́, ipa tó kó ní láti ọ̀dọ̀ Olódùmarè, ààyè tó Olódùmarè tó fi gbà á. Bàbá ire o. Gbogbo àwọn tó Olódùmarè wá kó ti bàbá yìí pé kó máa fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́, àwọn náà pín yẹ́lẹyẹ̀lẹ lónìí, náà di eléégún, náà di olóró, náà di onígẹ̀lẹ̀dẹ́, náà di ọlọ́ṣun, oníyèmọ̀já, gbogbo wọn ni wọ́n wá gba omi ìdánilẹ́kọ̀ọ́ lọ́dọ̀ bàbá wa Ọ̀rúnmìlà. Kí ni ìtumọ̀ Ọ̀rúnmìlà? Ọ̀run ṣí, ọ̀rọ̀ jáde, àṣẹ sì tẹ̀lé. Ṣọ́rọ̀ mi yé wa. Lónìí, a wá fẹ́ lọ sọ́dọ̀ wọn bàámi onífá àtàwọn màámi onífá. Nítorí mo rí ẹ̀rọ amóhùnmáwòrán kan tí àáfàá kan aláìmọ̀ yìí tó kàn nínú ọ̀rọ̀ ẹ̀, tí kò mọ ọmọ ẹni tó jẹ́ nínú ẹ̀sìn Ìsìláàmù tó tiẹ̀ sọ pé òun tiẹ̀ ra gàbò. Ó ní ifá yín rèé o, ifá yín lòun ń dànù yìí o, ǹjẹ́ èèyàn kan lè dohun Elédùmarè nù bí? Ẹ jẹ́ ká máa ṣọ́ra ká má lọ fi ẹnu kọ. Ọ̀pọ̀ ló ti fi ẹsẹ̀ sílẹ̀ tó ti fẹnu kọ látara àìní ìmọ̀ tó. Ohun tí ètò yìí tó wà fún nìyẹn. Kristẹni ẹ máa wọlé bọ̀, ọmọ ṣẹ̀lẹ̀, àgbà ṣẹ̀lẹ̀ ẹ máa wọlé bọ̀, kẹ́ wá mọ̀ wípé iṣẹ́ láabi tẹ́ ń ṣe lábẹ́lẹ̀ kò lè pé yín, torí pé kí ni ẹ̀mẹ́ni tẹ́ jẹ́ nínú ayé ni. Tẹ́ bá mọ̀ wípé oore ọ̀fẹ́ tó Olódùmarè fún yín láti máa fi ṣe dáadáa ni, kì í ṣe pé kẹ́ ẹ lọ darapọ̀ pẹ̀lú àwọn tí ẹ̀mí òkùnkùn, àwọn tí ẹ̀mí òkùnkùn tí Olódùmarè tó kọ̀yìn sí. Òun ni ètò tá fẹ́ mú wá. Àlàyé yẹn la fẹ́ kí bàbá wa kó fún wa ní omi ìmọ̀ mu lórí ẹ̀ lónìí. Ìyẹn bàámi àyànfẹ́ Olódùmarè Adélékè Ọláònípẹ̀kun ọmọ Ifálàbákí. Wọ́n ṣàlàyé fún wa ohun tí ọ̀gbẹ́ni aláìmọ̀kan yẹn ń sọ, pé ó kó sínú ike. Ó ní ifá yìí rèé o, ifá yìí ni mò ń dànù yìí o, mo ti lù, mo ti gbá, kò sọ̀rọ̀ kankan, ifá yìí ni mò ń dànù, jọ mọ̀ pẹ́lẹ́ dá ire ayé òun lòun ń dànù. Èmi àti yín àní fi àìmọ̀kan ọmọkan ká fi dá ire ayé wa, ibi tó yẹ ká rìn sí, ibi tí ò yẹ ká rìn sí, àní fi dànù. Àgbọ̀n ọ̀gbọ́n tán, àtàgọ̀gọ̀ jù, ó ń da ọmọ kóòtù òjíire láàmú. Ẹ jẹ́ tó bá mi crop ẹ̀, ẹ bá mi crop ẹ̀, kẹ́ lè rí nǹkan fi bú mi. Ṣé ẹ rí ohun tí mo gbé sọ́rùn? Mo mọ̀ pé gbogbo yín lẹ máa yà sí mímọ́, ẹ máa ní ó ti kó nǹkan oníyèmọ̀já sọ́rùn o. Ǹjẹ́ lẹ́yìn mọ̀ bí ọ̀dẹ̀ nìyí? Tó bá sọ pé kéèyàn máa sanwó àgọ̀, ẹ lọ máa sanwó àgọ̀ ara yín, owó tí wọ́n nígbà tí wọ́n bí yín, tí wọ́n sọ yín lórúkọ, tẹ́ bá ti ríbi tó bá ti sọmọ lórúkọ, ó sì ẹ lẹ wá sanwó àgọ̀ tó yẹ kí àwọn bàbá mi yín, àwọn màámi yín kan ti sọ lọ́jọ́ tí wọ́n bí yín lórúkọ tó yẹ kan ti san, pé Olódùmarè ò ní jẹ́ kí àgọ̀, Olódùmarè ò ní jẹ́ kẹ́ ẹ̀gọ̀. Ọgbọ́n lèmi Ọmọ́tádé ṣe wá síbí, mi ò ní mú àgọ̀ lọ sílé. Ẹ jẹ́ kí n máa mú bá mi wọlé, kí n máa pè wọ́n wọlé. Ó dàbẹ́ ní pé wọ́n ti wọlé.
ẹ ṣé mo rí yín lọ́pọ̀lọpọ̀ gbogbo ẹ̀yin tẹ́ péjọ ní àṣálẹ́ yìí nírọ̀lẹ́ yìí lọ́sàn-án yìí ẹ wá láti bu omi ọgbọ́n ẹ máa wọlé bọ̀ bá mi Fálàbá kí mo kí yín o ẹ máa wọlé bọ̀. ọgbọ́n làwa wá síbí àwa ò ní má gọ̀ lọ sílé lórí ètò nígbà ìwáṣẹ̀. ìgbà ìwáṣẹ̀ lètò ètò ọgbọ́n látẹnu ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín Ọmọ́tádéṣe Ẹfúnṣayọ̀ láti ṣeré Ọlọ́fínmúlé. Oṣù Àkẹsán ni mí, ọmọ agbẹ̀bí òmùwẹ̀, èmi lọmọ pápá kúkú àmúrò òkè ìjẹ̀bẹ̀. èmi lọ òpin òpò wẹ́wẹ́ níta Àkẹsán, kò ṣe fọkọ́rọ̀ kò ṣe fàdárò bàbárò àpọ̀dọ̀ kúrò níbẹ̀. ọmọ Ọlọ́run ìyàwó ní mẹ́ta ṣàálẹ̀ dòyìn pìtìpìtì. bẹ́ẹ̀ bá dòdò ẹ pààrọ̀, bẹ́ẹ̀ dòdò ẹ padàǹgbá ìgọ́gọ́ inú odò lẹ́nìkan kò gbọdọ̀ pàjẹ́. bẹ́ẹ̀ ni èmi lọmọ ọpá sọnù sí gan-an, àjẹsọnù sí bàràgùn, àfọwọ́wà afàjẹwà, àwọn afògèdègédé ọwọ́ wakọ̀ délé ìṣẹ́rimúlẹ̀. ọmọ súnba àlánimí àlágbélégboyè ògbóyè gbọ́lá ọmọọba elérìgì gbẹdú. ta ní mo ríkì ẹ̀ nínú yín? ẹ jẹ́ ká ṣoríkì dé oníkálùkù máa wá gbóríkì ẹ̀ jáde. òyìnbó ò lóríkì, ṣùgbọ́n gbogbo nǹkan táwa fi ṣe ẹwà ń bí lòyìnbó ti kó lọ. wọ́n wá kọ oríkì, wọ́n fi ń kí ohun tí wọ́n kó lọ, tẹ́yìn ń tà dànù ohun táwọn baba ńlá ayé tí wọ́n jogún fún yín tẹ́ ń tà dànù. àánú yín ṣe mí, tèmi ṣe lédùmarè. kí ló dé nẹ́tíwọ̀kì? stop ṣe bẹ́ẹ̀ network. gbọ́ngbọ́n máa kán sí lénìí. a fẹ́ mọ ẹni tí à ń pè ní Ifá. kí ni Ifá? kí ni Ifá jẹ́? ta ni Ifá jẹ́? kí là ń pè ní Ifá gan-an pàápàá? ǹjẹ́ mi àti ìjà mẹni tí Ifá jẹ́? ǹjẹ́ a mọ nǹkan tí Ifá jẹ́? wọ́n á ní wọ́n ti ṣẹ́fá fún, wọ́n á ní wọ́n ti gbé fálẹ̀ lọ́wọ́, jẹ́ nìkan lè gbé fá sínú lébí. èdìdì ọ̀rọ̀ rèé. bá mi ẹ máa wọlé bọ̀ nẹ́tíwọ̀kì jẹ́ kó rí ẹ kó súnmùtù nírọ̀lẹ́ yìí o, torí pé kí ni mo ti kànkùn kí n tó wọlé. gbogbo yín ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wọlé lé ní èjì ẹ̀ta ogbó àtọ́ gbogbo èyí tẹ́ ti wà níbẹ̀. mo ti rí àìmọye ogúnlọ́gbọ̀n èèyàn tó ti wà ní orí ètò tó fẹ́ mu omi ọgbọ́n láti ọ̀dọ̀ bá mi ọmọ Ifálàbá kí. mo fẹ́ kí gbogbo wa kájọ ṣe kinní kan o. bá mi Fálàbá kí a gbọ́dọ̀ ṣe kinní, a gbọ́dọ̀ polongo ògo Elédùmarè nínú ilé ayé wọn lórí iṣẹ́ takuntakun tádániwáyé tó gbélé wọn lọ́wọ́. gbogbo yín pátápátá ni mo kí yín. mo ti pín síbí. ó yá mò ń wò yín lọ́tún, mò ń wò yín lósì, mò ń wò yín láàárín. kí ló ṣẹlẹ̀? what can happen? bá mi bó lẹ wà lénìí? níbo lẹ wà? Mr. Network àṣálẹ́ yìí kọ́ o. gbọ́ngbọ́n fẹ́ kán sí lónìí. o fẹ́ ká bọ́ sílẹ̀ nínú ọkọ̀ tó ti lọ tọ́pọ̀ ìṣẹ́wọ́ sí. èmi àti bá mi Fálàbá kí a máa ṣètò ìbò jẹ́ ká ṣe látòrí fóònù ni. network stop ṣe bẹ́ẹ̀. stop tranga. Mr. Network àṣálẹ́. mo kí gbogbo wa o. ẹ káàbọ̀ sórí ètò wa, ètò mi, ètò yín, ètò nígbà ìwáṣẹ̀. ẹ ti bá mi pín rẹpẹtẹ. ẹ ṣé nígbà ìwáṣẹ̀ lètò. bá mi níbo lẹ wà? ẹ máa wọlé bọ̀. kò sẹ́ni tó fọwọ́ bògo òrùn, kò sẹ́ni tó fọwọ́ bògo òṣùpá. níre là á sọ̀rọ̀ atare. kí ló ń ṣẹlẹ̀? kí ló happen? what is popping? àwọn wo ni wọ́n ń tọwọ́ bò lójú? ẹ jọ̀ọ́ ẹ
bá wa da ìwúre bolẹ̀ ní pàràpàrà ní pìrìpìrì àmọ́ ohun tó ń ṣẹlẹ̀ kò lè ṣe kó má rí bẹ́ẹ̀. Ẹ mọ̀ pé ètò yìí ètò tó fa kíkí ni. Kò dùn mọ́ àwọn kan nínú pé àṣírí ìkọ̀kọ̀ ó ń tú síta gbogbo ohun táwọn rò pé wọ́n fi ń jẹun. Mi ò dẹ̀ ní kẹ́ má fi iṣẹ́ ìṣẹ̀ṣe, mi ò ní kẹ́ má fi jẹun. Ìhun tẹ́ fẹ́ kọ́ nìyẹn, ohun tẹ́ mọ̀ nìyẹn. Èyí tó yẹ kí ẹ jẹ́ pé kí àwọn ènìyàn mọ̀, ẹ jẹ́ kó lọ farasin, kò dáa. Ẹ̀yin gan fúnra yín ìmọ̀ yín ò tún tó. Ìmọ̀ yín ò tó, torí tó bá yẹ pé ìmọ̀ yín tó ni ẹ ní máa sọ pé ẹ gbé ifá fún ọ̀pọ̀ ènìyàn. A kì í gbé fá fún yàn. Níwọ̀nba fẹ́rẹ́ dógí tá a ti fún mi ní ìdánilẹ́kọ̀ọ́. Ẹ má jẹ́ kí n máa ṣàlàyé ẹ̀. Ẹnu oníkàn la ti ń gbọ́ pọ̀n. Torí pé ọmọ ilé ẹ̀kọ́ lèmi náà, èmi náà ṣì ń kẹ́kọ̀ọ́ ni mo ṣì ń dúnàdúrà láti mọ kókó, láti mọ ẹni tí mo jẹ́ nínú ayé yìí. Ẹ máa bọ̀, ẹ wá mọ ẹni tẹ́ ẹ jẹ́. Ẹ wá mọ àṣẹ tí Elédùmarè tó fi yín sẹ́nu. Ẹ wá mọ ohun tí orúkọ yín tá à ń pè ní ènìyàn tó jẹ́ láàrin agbami ayé. Kìrìsìtẹ́nì ní ẹni, múmi ní ẹni, ìṣẹ̀ṣe ní ẹni. Máa wọlé bọ̀ kó wá bẹ́lẹ́dà ẹ sọ̀rọ̀, kó wá bẹ́lẹ́dà ẹ jíròrò, kó mọ ohun tí ẹlẹ́dà ẹ fẹ́, ohun tí ẹlẹ́dà ẹ kọ̀. Má jẹ́ kí àwọn kan tí wọ́n fi ẹ́ jẹun kí wọ́n kàn máa fi ẹ́ jẹun lásán. Ìwọ fúnra rẹ gan kò láṣẹ lórí ahọ́n, ṣùgbọ́n báwo lè ṣe lò ó? Ọ̀nà wo ló ti gbà tó ti fi sọnù tí àṣẹ ẹnu ẹ tí kò ti fi múnádóko mọ́? Àṣẹ tá a bí ẹ mọ́, kí ló dé tí kò fi múnádóko mọ́? Kí làwọn ìrìnsẹ̀ tó o ti rìn tó o fi ba àṣẹ tẹ́lẹ̀dùmarè tá a bí ẹ mọ́ tó o fi sọnù, tó o fi jẹ́ kó mẹ́hẹ? Gbogbo ohun tí a bá ti ṣe, tá a bá ti lè mú nǹkan tó jẹ́ pé ẹ̀jẹ̀ ènìyàn, tá a bá ti lè fi sí ẹnu, ó ti ba àṣẹ tó o mú wálé ayé, ó ti bà á jẹ́. Ó ti fi ba ìrìn àjò ẹ jẹ́. Ó kàn lè máa fi ṣe láabi fún àwọn èèyàn ni, ṣùgbọ́n ọkàn wọ fúnra ra ẹ ò ní balẹ̀. Tó o bá ti lè lọ bọ́ sí kọ̀rọ̀ ibì kan tó o ti ṣe ọmọ ọlọ́mọ ní ṣùtá, tó rò pé o ṣègbé, àṣegbé kan ò sí, àṣepamọ́ ló wà. Ilé ayé yìí, ilé ayé fẹ̀rẹ̀gẹ̀dẹ̀, ilé ayé rí kọ́rọ́bọ́tọ́, bó ṣe ń yí lọ ló ń yí bọ̀. Àwọn ènìyàn là ń dàgbà, ayé ò lọ síbi kankan. Àwọn ènìyàn là ń kúrò nínú ẹ̀, làwọn míì dẹ̀ ń wá. Bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, ẹnìkan rọbí lọ́wọ́lọ́wọ́, ẹnìkan wà tó jókòó sí orí itan ẹnìkan tó ń gba ọmọ jáde láti abẹ́ ẹ̀. Bẹ́ẹ̀ dẹ̀ ni ẹnìkan wà tí wọ́n sọ pé ẹ̀kú ìrọ́jú kò ní jẹ́ tèmi àti yín. Ìrìn àjò wo ni ìyá mi àti bàbá ẹ ni wọ́n jọ rìn? Ìjà lọ tọrọ ẹ lára igi àbí lára ọ̀pẹ? Ìjà lọ tọrọ ẹ láti ọ̀dọ̀ àwọn ẹ̀mí òkùnkùn kan tó lè jẹ́ pé kí ìrìn àjò ẹ kó máa ṣe ségesège? Ìrìn àjò wo gángan ni wọ́ gángan fúnra ẹ? Ìrìn àjò wo lèmi Ọmọ́tádé ṣe ni mo ti rìn tí kò yẹ kí n rìn? Kí ni nǹkan tí mo ti fi sí ẹnu yìí tí kò yẹ kó wọ ẹnu mi tó ń fa àfàsẹ́yìn nínú ilé ayé mi? Èrò búburú wo ló ti rò sí ọmọlàkejì? Ọmọlàkejì ẹ tó ti palẹ́kún ní kọ̀rọ̀ yàrá wà tún déta wà lálẹ́lúyà, ńbo ló fẹ́ yà sí? Tó bá yà bàrà, ó máa yà pẹ̀lú ẹ̀wọ̀ ìbùsùn ẹni. Àìmọye ènìyàn nínú àwọn tá a jọ wà nínú ìjọ sẹ̀lẹ̀ yìí, ọmọ wọn kò ṣe é rí níta nítorí kí ni? Iṣẹ́ láabi ọwọ́ wọn ó ń jẹ́ lára àwọn ọmọ wọn. Wọ́n fi orí burúkú tiwọn wọ́n fi kó bá àwọn ọmọ wọn. Ohun tí kò yẹ kí wọ́n jẹ, wọ́n ti jẹ́ èdìdì, wọ́n ti jẹ́ èèwọ̀. Nígbà tó máa wá pọ̀ sí ara ìyàwó pé kó bímọ sáyé, ó bí wàhálà, ó bí làásìgbò, ó bí sọnù. Ọmọ ò ṣe é fi yangàn níta gbangba. Gbogbo ẹni tẹ́ ẹ bá rí náà kọ́ ló jẹ́ pé aláboyún tó ń rìn lọ ní títì, kì í ṣe pé ó pàdé ọ̀rọ̀ lọ́nà o, kì í ṣe pé ó pàdé ẹ̀mí òkùnkùn lọ́nà o. Baálé ẹ̀ tó bàlé, kí làwọn nǹkan tó ti fẹnu jẹ? Òun gan fúnra rẹ̀ tó gbóyún sínú, kí làwọn nǹkan èdìdì, àwọn nǹkan àìjẹ èèwọ̀ tó ti fi ẹnu ẹ jẹ tí wà àtọkọ ẹ tá wá tẹ wájọ pàdé, tí omi lọ́gbọ́lọ́gbọ́, omi òórùn, omi ẹ̀gbin
tí Olúwa jẹ́ pé àsìkò yẹn gangan ni Olódùmarè ló mí sí. Àmì wà, àmì wà, màlẹ́kà kan wà tó ń jẹ́ àmì, gbogbo iṣẹ́ tiẹ̀ ní pé kó máa sọ pé àmì 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 àmì, ó ṣépè ní o, ó súre ní o, àmì 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 ni. Bẹ́ẹ̀ dẹ̀ ni màlẹ́kà kan wà tó jẹ́ pé àmì jẹ̀lẹ́ńkẹ́ ni. Àmì, lẹ́yìn àmì, àmì ló kàn. Mo fi gbogbo eléyìí mo fi ń ṣe kí bàbá mi kan lè rí àyè wọlé. Ní gbogbo eléyìí tí mò ń sọ yìí, ìdánilẹ́kọ̀ọ́ náà sì ni. Ẹ jẹ́ ká mu omi ọgbọ́n. Ẹ má sọ pọ́rọ̀ mi ń ta yín létí. Ìrìn burúkú wo lẹ̀ rìn? Ìrìn burúkú wo ni mò ń rìn? Kí ni nǹkan tí mò ń jí tọ́lá? Kí ni nǹkan tí mò ń jẹ? Agbo àwọn kan wo ni mo ti ń lọ, tí mo ti ń lọ jẹjẹkújẹ? Wàá wá délé, wàá wá pò sí ara ìyàwó, wàá wá bímọ tán, ọmọ á di abirùn, bọ́mọ ò dá abirùn á di dìgbòlugi, bọ́mọ ò di dìgbòlugi á ṣáà máa ṣe wọ́nranwọ̀nran ṣá, ọmọ náà ò ní ṣe mú jáde. Ẹ jẹ́ kémi àti yín ká ṣọ́ra. Bá mi, kí ló ń ṣẹlẹ̀? Mò ń rí yín ṣùgbọ́n ẹ wọlé. Níbo lẹ wà? Ẹ bá mi padà síbi tá a ti máa ń ṣe ètò yìí. Ibi tẹ́ máa ń jókòó sí gangan, ibẹ̀ ni mo fẹ́ kẹ́ lọ bá mi jókòó sí, nítorí pé àkókò kò dúró dẹnìkan, tìkìtìkìtìkìtìkì àti fẹ́ lo 30 ìṣẹ́jú báyìí. Ó mà ṣe o. Pẹ̀lú bọ́rọ̀ ṣe ń gbé mi nínú láṣálẹ̀ yìí, bó ṣe wo Olúwa ló ṣe ń ṣọlá. Nínú àwọn ìmọ̀ kékeré tí a ti fi yé mi, nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí mo ti rí kọ́ nínú gbọ̀ngàn ìjọ Olódùmarè, a jẹ́ kí n mọ̀ wípé, a jẹ́ kí gbogbo àwọn ọmọ tá a fẹ́ kẹ́kọ̀ọ́, àwa akẹ́kọ̀ọ́ tá a wà níbẹ̀, a jẹ́ ká mọ̀ wípé kò sí ẹni tí wọ́n ń gbé Ifá lé lọ́wọ́. Ifá ọ̀rọ̀ Olódùmarè ni, atọ́nisọ́nà ni, atọ́nisọ́nà òun ni Ifá jẹ́. Bí ẹni pé kí wòlíì kan gbé wòlíì sínú ẹ̀mí. Irú èmi bí mo ṣe wà, ẹ lè gbé mi sínú ẹ̀mí. Fúnra ẹ̀mí ló máa bà lé mi, tí màá lọ sínú ẹ̀mí, tí màá dẹ̀ ṣàlàyé nǹkan tí mo rí. Wòlíì ó yàtọ̀ sí òjíṣẹ́. Ẹni tá a lè gbé sínú ẹ̀mí, àwọn ni wọ́n ń pè ní wòlíì. Tá a gbọ́dọ̀ pé ẹ̀mí sọ̀kalẹ̀ sára wọn, àwọn yẹn ni wòlíì. Irú èmi ò kì í ṣe wòlíì, òjíṣẹ́ lèmi. Ǹjọ́rọ̀ mi yé wa? Torí gbogbo wa pátápátá níjọ mímọ́ ti Celestial láti sọra wa di wòlíì. Àmùrè oníko tó sánsánsánsán pẹ̀lú àgbélébù tó jẹ́ pé ó ṣe Ṣàngó lẹ lọ fi ṣe àgbélébù tẹ gbé sí àmùrè tẹ gbé sẹ́gbẹ̀ẹ́, ó ṣe Ṣàngó ni wọ́n fi ṣe. Ẹ dẹ̀ máa sọ wípé tìjọ mímọ́ lẹ̀ ń ṣe, ní Kìrìsìtẹ́nì òdodo ni yín, ṣùgbọ́n àmùrè yín, gbogbo àwọn nǹkan tó wà níbẹ̀, gbogbo pattern tó wà níbẹ̀ tẹ́ ń pè ní cross, ó ṣe Ṣàngó ni. Ẹ jẹ́ kí n fún wa ní méjì mẹ́ta wò. Ẹ jẹ́ kí n fún wa ní méjì mẹ́ta wò nínú àmùrè tó máa jáde, tó tiẹ̀ ti jáde lọ́wọ́lọ́wọ́. Nínú àwọn àmùrè tí mo rí, oríṣiríṣi ẹyọwó báyìí, oríṣiríṣi nǹkan báyìí ni wọ́n kó sí ara. Ìtorí ẹ̀ ni mo ṣe wọ kinní yìí o, láti fi ṣàlàyé oríṣiríṣi kinní yìí. Ọjà wẹ́wẹ́ tí odò yìí ni wọ́n fi ṣe àgbélébù sí ara àmùrè. Ó wá ń sọ fún mi pé in the name of Jesus, má tanra ẹ jẹ. Má tanra ẹ jẹ. Ṣé rí ohun ẹgbẹ́ mi ń ṣe kàṣà ìṣe, ìyà ló ń kó báyàn. Ó ń jẹ́ kí èèyàn sọnù. Tó o bá dẹ̀ sọnù, wá sọnù dànù lásán ni. Ẹ jẹ́ kí n kó àwọn ọjà tí wọ́n ṣẹ̀ kó jáde ní wìtìwìtì. Ẹ jẹ́ kí n fún wa ní méjì mẹ́ta wò níbẹ̀. Ó yá, ẹ wo eléyìí. Ẹ wo ṣé Ṣàngó tí wọ́n fi ṣe cross. Ẹ tún wo àwọn nǹkan tí wọ́n kó sí ní ara.
bọ́kùnrin ṣe ń lo àmùrè yìí náà lobìnrin lò, wọ́n pọ̀ lóríṣiríṣi. Ẹ wò ó ṣe Ṣàngó, wọ́n tún dára sí i. Lẹ́yìn ìgbà tẹ́ ẹ mú ó ṣe Ṣàngó tán, tẹ́ ẹ fi ṣe ìtìlẹ́yìn, ẹ ṣẹ̀ wá fi kírọ́ọ̀sì kónkóló, ẹ wá gbé yẹn sáàárín. Ẹjọ́ ta lẹ̀ ń tàn? Ta ni mò ń tàn? Ta ni gbogbo wa jọ ń tàn? Ẹ wò ó, ṣe ẹ tún rí bọ́n ṣe ní ti wòlíì náà náà tún ṣe ní ti àwọn ìyá oníyẹ́lò. Ẹ wò ó, èmi sọ fún yín pé ó ṣe Ṣàngó lélẹ́yìí, ẹ sọ fún mi pé àgbélébù ni. Ṣé bá àgbélébù ṣe rí rèé? Ẹ̀yẹ jẹ́ ká máa tanra wa nínú ìjọ mímọ́. Ọmọ Sẹ̀lẹ̀ nìkan ló ń wọ̀ ọ́. Mo júbà fún yín, mo gbóṣùbà fún yín. Ẹ dẹ̀ máa pe èmi Ọmọ́tádé ṣe, ẹ máa pè mí ní ìyá olómi. Ta ni ò kí mọ nínú yín? Ẹ tún wá wo àwọn aṣọ tí wọ́n fẹ́ máa rán sí oríṣiríṣi ẹ̀ ló wà ń ta. Ẹ wò ó, àwọn aṣọ oníhò, àwọn aṣọ tó fẹ́ jáde nìyẹn 2025. Àwọn kan ti ń lò already. Àwọn aṣọ oníhò, ṣe rí wọn. Bísínẹ́sì lẹ́ ń ṣe o. Ẹ wò ó, ṣé kinní kan leléyìí? Jẹ́ kí n zoom ẹ̀ fún wa. Ṣé jàkáàdì leléyìí ni àbí gíní brocade? Aṣọ tí wọ́n máa wọ̀ tó máa fi ṣe sùtánà ní 2025 nìyẹn. Ṣé ẹ rí gbogbo ẹ̀yin tẹ̀ ń bú mi, ayé yín bẹ́sikẹ́? Ẹ wò ó, àwọn aṣọ tó máa lò ní 2025 nìyí. Láwọn aṣọ tẹ́ fẹ́ fi rán sùtánà, ẹ sọ pé ẹ náwó nítorí pé Ọlọ́run ṣèyanu ilé ayé yín. Ẹ wo àwọn aṣọ tó fẹ́ gbé jáde tó máa wọ̀ ní 2025. Àwọn kan ti ń wọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣe rí pé nǹkan tí mo gbé sọ́rùn, ṣé kò bá ohun tí tẹ́ fi ṣe kírọ́ọ̀sì? Ó ṣe Ṣàngó, ó ṣe Ṣàngó leléyìí, eléyìí ò ṣe kírọ́ọ̀sì. Ó ṣe Ṣàngó, wọ́n ṣe lálára àbàrà ni. Ó ṣe Ṣàngó leléyìí. Ẹ wá máa sọ pé àwọn kan wọ́n ń ṣe kí ni? Àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn Ọlọ́run ò fẹ́. Ṣé ìtẹ́yìn ṣe ìlọ Ọlọ́run fẹ́? Ẹyẹ tanra yín jẹ. Ẹyẹ ká ṣe kí ni? Káyé tanra wa jẹ. Nígbà ìwáṣẹ̀ ètò Sẹ̀lẹ̀ kọ́ la mú wá, ṣùgbọ́n ó bára wọn jọ. Ìdí tí mo fi gbé kínní, mo lọ rà lọ́jà ni, mo dédé lọ rà lọ́jà ni. Ẹ mọ̀ pé mo ní wọn lóríṣiríṣi tí mo fi ń ṣe prógrámù ìbílẹ̀. Tọmọba mi yàtọ̀ lọ́tọ̀ gedegbe. Tọba leléyìí àkúnni, kì í ṣe pílásítìkì, àkúnni. Tẹ́ bá gbé sọ́wọ́ ẹ mọ̀ pé gbé nǹkan sọ́wọ́. Kí n dẹ̀ tó fi sọ́rọ̀ ọwọ́ mi, ó ní nǹkan tí máa sọ, ó ní nǹkan tí máa ṣe sí. Torí ìwèrè tí ọpọlọ yín tí kò pé, gbogbo eléyìí lẹ ti kó wọnú Celestial. Ẹ wá máa sọ fún mi pé ìjọ kẹ́yìn tó máa wẹ ayé mọ́ ni. Ẹyẹ jẹ́ ká purọ́ ọ̀wọ̀ tanra wa jẹ. Ẹ wo gbogbo àwọn kinní wọ̀nyí, ṣe rí wọn lóríṣiríṣi. Gbogbo wa là ń kó wọn sọ́wọ́ lọ sí chọ́ọ̀chì. Gbogbo nǹkan tó wà ń bí báyìí ló nítumọ̀. Eléyìí, ṣe eré lè tí mo mú eléyìí tó wà lọ́wọ́ mi, wọ́n ti ẹ̀tún ṣe, wọ́n ṣe títí. Ṣẹ́rí, wọ́n tún fi butterfly sí. Kò sí ètò tèmi máa ṣe tèmi ò ní nǹkan tí máa fi tì lẹ́yìn. Bàbá mi Akẹ́yìndé Gbẹ̀gbọ́n, ibi tó yẹ gbogbo yín pátápátá ni mò ń kí taratara ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Torí nẹ́tíwọ̀kì tí ò wọlé yẹn ń jẹ́ kára ta mi, sọ ọ̀rọ̀ ń gbénú mi. Bá mi ẹ máa wọlé bọ̀ o. Ẹ̀yin ọmọ Sẹ̀lẹ̀, ẹ kólà kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ọ̀kọlà. Gbogbo ohun tẹ́ ẹ̀ ń gbé sọ́rùn yìí, ẹlòmíì tẹ́ bá rí àmúrè ìyẹ́ ló fi ṣe fringe ẹ̀.
yẹtuyẹtu etí ẹ̀ ìyẹ́ ni. Ẹ̀ẹ́dẹ̀ sọ pé yìí ò kì í ṣèbílẹ̀, ẹ máa sọ pé àwọn kan kí apó tó máa pòrò kíní kan ò fura wọn, ẹ̀yẹ tanra yín jẹ. Nígbà tí ìjọ mímọ́ sọ̀kalẹ̀, nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fún papa ní báyìí ni kò ṣe, báyìí kọ́ ni kò ṣe, báyìí láṣọ yín, báyìí kọ́ láṣọ yín, bá a ṣe gbé fún bàbá Mósè Orímọládé náà nìyẹn. Àwọn kan sì ń tẹ̀lé aṣọ tí bàbá Mósè Orímọládé tí ẹ̀mí tó gbé fún wọn láti máa wọ̀, àwọn kan sì ń wọ̀ dọ̀la. Bẹ́ẹ̀ náà ni tìjọ mímọ́ Celestial, aṣọ irú ẹ̀yà tá a gbọ́dọ̀ lò, bá a ṣe gbọ́dọ̀ rán. Àwọn kérúbù ni wọ́n gbé àkẹtẹ̀lé lórí. Ọmọ sẹ̀lẹ̀ fìlà wa gbọ́dọ̀ ṣí lọ sẹ́yìn ni, ṣùgbọ́n nítorí olè ojú kòkòrò, ẹ̀mí méjì á wá máa jà nínú ẹ̀ pẹ̀lú oṣé tó gbé sẹ́gbẹ̀ẹ́, ó di nǹkan mẹ́ta. Ogbóṣé sẹ́gbẹ̀ẹ́, ó tún kó lẹ̀kẹ̀ sí ìlẹ̀kẹ̀ ọlọ́jà wẹ́wẹ́ etí odò. Ẹ wá ń bú èmi ọmọ Tádé ṣe, èmi ọmọ tí mi ò fara pamọ́, ọmọ tí ò wẹ̀ tó ń dán, ọmọ tó mọ rírì ayé, ọmọ tó mọ nǹkan tó jẹ́, tó mọ ọ̀rìn àṣẹ, tó mọ ohun tó wálé ayé wá ṣe. Ẹnu yín gbọ̀rọ̀ láti máa fi bú mi. Mo ń ṣe ètò tí mo ń ṣe yìí kò yàtọ̀ sí nǹkan táwọn onítíátà ń ṣe, kò yàtọ̀ sí nǹkan táwọn Ọdúnládé ń ṣe, kò yàtọ̀ sí ọmọ tẹ́ ṣe bẹ̀rẹ̀ sí ní gba wèrè ẹ̀ sí, kí lorúkọ ẹ̀ ti ń jẹ́, ọmọ tó fẹ́ bàbá arúgbó yìí. Ẹ lọ wo gbogbo àwọn fíìmù tó ń ṣe, fíìmù ìbílẹ̀ tó ń ṣe, ó máa di ejò, ó máa di ejò, ó máa yọná lẹ́nu, ó máa ṣe oríṣiríṣi. Ṣé yẹn ní pé kó kúrò léèyàn? Ẹ̀yin ò mọ̀ pé gbogbo ẹ̀ náà bọ́kọ̀ bá ròkun tó bá rọ̀ṣà, ó máa padà sébùté ni. Ẹ̀yin ọmọ sẹ̀lẹ̀ tẹ́ ẹ̀ bá jáwọ́ lórí ọ̀rọ̀ mi láti máa sọ̀sọ́kùsọ sí mi, ẹ̀ jásẹ̀, àṣẹ ni, àṣẹ Elédùmarè. Tẹ́ ẹ̀ bá yẹ pè mí lórúkọ tẹ́lẹ́dùmarè ò pè mí. Iṣẹ́ bàbá ńlá mi ni mo ṣe. Gbogbo ọmọ kóòtù òjíire tí ò ní sọnù, gbogbo wa pátápátá la máa mọ ohun tá a gbélé ayé wa ṣe. Irrespective of being a Christian or Muslim or anything. Ẹ gbàgbé òṣì. Mo ní wọn lóríṣiríṣi yàtọ̀ sí àwọn àkún. Ṣé láwọn lẹ̀kẹ̀ mi ńláńlá tí mò ń lò yẹn, mo yẹ tí mi nǹkan sí. Ìmí nǹkan sí mi ní 50,000, 60,000 bí mo ṣe ń ṣe wọ́n nìyẹn. Wọ́n máa ń gbá mi kò kí wọ́n kì í ṣe ké. Wọ́n kì í ṣe ké. Àkún ni wọ́n. Tó yẹ pé èmi báyìí máa ní kọ́ lọ bá mi wá ní níbi báyìí mo nílò ẹ̀ tí lílò bá kàn. Ọmọọba ni èmi, àlè rọmọba ká má rà mí dànsákì lára ẹ̀. Ẹ jẹ́ kó rí yín lọ pé gbogbo èyí tẹ́ ń kó gbogbo kìíní ìsára ń sìn, tẹ́ ẹ sọ pé ẹ fi ń ṣe fashion, ẹ fi ń ṣe kórè. Ó gbé oṣé Ṣàngó, ó fi ṣe àmùrè sẹ́gbẹ̀ẹ́. Bọ́kùnrin ṣe ń lò náà lóbìnrin ṣe ń lò ó. Àgàgà àwọn wòlíì. Bọ́kùnrin ṣe ń lò lóbìnrin lò, wọ́n á tún bá wọn tó lẹ̀kẹ̀ sí. Talẹ̀ ń tàn, ara yín lẹ̀ ń tàn. Ètò tẹ́mi gbé kalẹ̀ yìí, ó ti wáyé, ó dẹ̀ máa dúró. Ṣé mọ̀ pé kò sí àwọn tí mi ò tí ì gbé wá sórí ètò yìí? Mo ti gbọ́ lọ́ṣun wá, mo ti gbọ́ ní Iyemọja wá, mo ti gbọ́ oníṣàngó ni mi ò gbé tí ì gbé wá, mo ti gbọ́ ní Ifá wá. Àwọn bàbá Ọlọ́bàtálá ló ṣí ètò nígbà wáṣẹ̀ fún mi. Ó mẹ́ta dàda kan, irú wá dájí bàbá mi.
ewu adájú o ewúrẹ́ adájú owó dẹ̀ mo kà fún ọba lẹ́sàn àwọn náà ṣí ètò nígbà ìwáṣẹ̀ yìí 3 years ago if I'm not mistaken now ẹ wá sọ pé ẹ fẹ́ parun Olódùmarè mọ ibi tí mò ń lọ nítòótọ́ sáà kan wà tí mi ò gbétò kankan wá mo nígbàgbọ́ wípé sáà yẹn fún ìgbà báyìí ni bàbá nífá mo ti gbé wá rí ìyá nífá mo ti gbé wá rí ṣùgbọ́n àwọn tí kò yé nínú àwọn tí mo gbé wá yẹn nítorí pé wọ́n tún wá rí mi pé màá tún wọ aṣọ sẹ̀lẹ̀ wọ́n fà sẹ́yìn kò yé wọn wípé èmi fẹ́ fún àwọn èèyàn ní ìdánilẹ́kọ̀ọ́ ni wọ́n ti torí ẹ̀ wọ́n fà sẹ́yìn fún mi pátápátá ẹnìkan tí ẹ wà tó jẹ́ pé ọlọ́tà tìlú Ọ̀tà ló ní kó máa bá mi ṣe ètò mọ́ rárá tó dẹ̀ dùn mí tó dẹ̀ lẹ́dàá mi ó dùn mí ó dùn ẹlẹ́dàá mi ṣùgbọ́n kí gbogbo wọn kan máa bá yí mo ti palẹ̀ mọ́ ètò mo ti wà lórí ètò báyìí lọ́jọ́ yẹn hello kí ló dé bí mo ṣe ń gbé wọlé làwọn ọmọ ẹ̀ ń declare ọmọ ẹ̀ láti máa sọ fún mi pé ìyá òun gbàgbé tẹlifóònù mi méjèèjì sílé ó lọ sí Ọ̀tà mo ní yẹ gbàgbé tẹlifóònù méjèèjì sílé pé yẹ ó mọ̀ padà wá máa ṣe program tá a sì jí sọ̀rọ̀ láàárọ̀ yìí títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí kò bá mi ṣètò mọ́ a wá ṣètò ẹ̀ lórí program ẹ̀ a wá tá a bèbè kékeré wá gbé sórí ojú fọ́nrán mi ẹ mọ̀ dí nítorí pé ọlọ́tà tìlú Ọ̀tà èmi àti ẹ̀ títòótọ́ bàbá ló jẹ́ fún mi ṣùgbọ́n bàbá ọba tó bá ti hùwà tí ò bá yẹ ká máa bá màá bá fà á tó máa tínrín ó lè sọ pé ó jọba lórí àwọn èèyàn kí àwọn ọmọ ẹ tó wà lábẹ́ ẹ̀ kó máa jìyà n tó fàjà láàrin èmi àti ọlọ́tà yìí àti pé ọlọ́tà ń sọ pé òun ju ọlọ́fin ìṣẹ́rí mọ́lẹ̀ lọ níbi tí Àwórì sí ó dòdì nǹkan tó kíga yẹn ṣe fún mi ó dùn mí Ọ̀ṣúnnìkẹ́ Ọlọ́ṣúndé mo àtijọ́ rìn tó yẹ pé àwọn èèyàn tí bá ṣe program àwọn èèyàn máa wá lóríṣiríṣi tó máa dá wọn lóhùn tí màá tún fún wọn ní fóònù nọ́mbà wọn tó tún máa lọ bá tó máa tó ń wá ọ̀nà àbáyọ sílé ayé wọn. ó lè máa gbọ́ mi náà pé mi ò bẹ́ẹ̀ sọ́rí nítòótọ́ ìbà o ṣùgbọ́n ètò mi tí mò ń gbé kalẹ̀ ẹ jẹ́ ká fi ibẹ̀ yẹn lẹ̀ nítorí irú àsìkò báyìí ni kóníkálùkù lè mọ ohun tó jẹ́ nínú ayé ẹ̀yin ọmọ Ṣẹ̀lẹ̀ ẹ mọ nǹkan tẹ́ ẹ jẹ́ nínú ayé ẹ kàn ń kó àkísà sọ́rùn bíi talùbọ̀sà ni àtọmọdé àtàgbà yín jẹ́ kí n gbé kọ́mẹ́ǹtì padà wá síbí báyìí torí mi ì mọ nǹkan tó dé bá mi ò ráyè wọlé ṣùgbọ́n gbogbo ẹ̀ dáadáa ni. Good afternoon màámi Ìtùnú ẹ káàbọ̀ sórí ètò gbogbo yín pátápátá ni mo kí yín ti ìtẹ̀yẹ mi mọ nǹkan tó dé o nẹ́tíwọ̀kì ò dáa ó dàbẹ́ ní pé ibi tí bàbá mi wà léni yìí bóyá atẹ́gùn òdẹ ìjì òjò rọ̀ ládùúgbò mi ń bí ṣùgbọ́n ó nídìí pàtàkì mo dẹ̀ ti gbà á bẹ́ẹ̀ mo ti fi ṣoṣùn mo ti fi para a máa bá ìtókù sọ ní ọjọ́ sátidé. Lọ́jọ́ àbámẹ́ta ní kòpẹ́kòpẹ́ yìí a padà wá mọ nǹkan tí à ń pè ní Ifá. Gbogbo yín tẹ̀ ń kó jọgọjọgọ sára tẹ̀ ń pè ní kí lẹ ti ń pè tẹ̀ ń pè lámùrè ó ṣe Ṣàngó tán tún kó ọlọ́jà wẹ́wẹ́ etí odò tẹ́ kó sí tẹ́ tó fi ṣe decoration sí ni.
èmi ò ní kẹ́ má sọ ṣùgbọ́n mi máa jèrè ọ̀rọ̀ lára yín ní gbogbo ìgbàkúgbà láṣẹ Ìdùmarè. Ẹ̀yin gangan fúnra yín, ẹ̀yin lẹ mọ ohun tẹ́ ẹ jẹ́. Èmi Ọmọ́tádé ṣe, mo mọ ohun tí mo jẹ́ nínú ayé. Bí mi ò tiẹ̀ mọ̀ tán, mo ṣe mọ̀ jù yín lọ. Èmi mọ̀ wípé èmi wá sílé ayé yìí fún ìdí kan pàtàkì. Mo dẹ̀ mọ̀ pé ọmọ irúnmọlẹ̀ ni mí. Mi ò kì í ṣe òyìnbó tá a fabricate tá a manufacture. Èmi Elédùmarè ló ń gbénú mi ṣọlá. Mo lójú inú, tìta mi dẹ̀ ríran kedere, ayé ò dẹ̀ ní fọ́. Ẹ̀yin olubi ò ní fọ́. Ètò yìí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, kò tíì dé. A ṣẹ̀ṣẹ̀ ń gbá gobi tá máa tò sí. Ẹ̀yin gbọ́ mi dáadáa, but mi ò lè gbé yín wọlé ni bàbá mi. Mo mọ̀ pé ń gbọ́ mi. Àfi tó bá yẹ pé ẹ fẹ́ kí n pè yín sórí WhatsApp. Tí bá dẹ̀ pè yín sórí WhatsApp, ohùn yín nìkan ni wọ́n máa gbọ́. Ṣé ẹ fẹ́ ká ṣe bẹ́ẹ̀? Ohùn yín nìkan lẹ máa fi bá wọn sọ̀rọ̀. Ṣé ẹ fẹ́ ká ṣe bẹ́ẹ̀? Torí mi máa ń fẹ́ tẹ́ bá wà ní ojú fọ́nrán, ó máa ń dùn mọ́ mi gan. Ọ̀rọ̀ yẹn máa ń wọ̀ mí létí, ó máa ń wọ̀ mí lákìyẹmí ara. Mo mọ̀ pé ń gbọ́ mi, ṣùgbọ́n mi ò lè gbé yín wọlé ni. Mi mọ nǹkan tó dé. Mi lè gbé yín wọlé ni, nẹ́tíwọ̀kì yẹn bàdì gan. Nẹ́tíwọ̀kì yẹn bàdì gan. Mo tún ti sẹ́ndì ẹ̀sìn iṣẹ́ rí tó bá ti ń blink báyìí, mo ti mọ̀ wípé ó tún máa decline mi, ó tún máa sọ̀kalẹ̀. Ṣùgbọ́n gbogbo ẹ̀yẹ Olódùmarè. Ṣé ẹ fẹ́ kí n gbé yín sí ohùn lásán àbí kí a pàdé ní ọjọ́ àbámẹ́ta? Olúwa lè ti fún wa ní ojú ọjọ́ lásìkò ìgbà yẹn. Mi mọ̀ bóyá òjò ń rọ̀ níbi tẹ́ wà yẹn. Tó bá yẹ pé òjò ń rọ̀ lọ́wọ́, òjò yẹn àbí atẹ́gùn fẹ́, òun ló ń dààmú nẹ́tíwọ̀kì yẹn tí ẹ fi lè ráyè wọlé. Ṣùgbọ́n síbẹ̀ sí, mo dúpẹ́ fún ètò tèmi. Mo ráyè sọ̀rọ̀, mo ráyè ṣàlàyé fún ẹ̀yin ọmọ ìjọ mímọ́ ti Celestial àtọkùnrin àtobìnrin tẹ́ ń kó ìṣẹ́rí. Ó tún ti decline. Ó tún ti decline. Lórí guest mi ò lè wọlé. The network is bad. Nǹkan tó ń kọ ránṣẹ́ sí mi ń bí nìyẹn. Èmi àti yín nínú ìjọ Celestial, ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe. Ẹ má máa bú ẹnìkan pé ẹni tó bá ti wà ní Celestial ó ti ní ọ̀run nìyẹn. Ẹni tó bá ti jẹ́ ọmọ ìjọ Celestial, tó bá ti wọṣọ funfun, ẹ̀mí bàlẹ̀, ẹ̀mí àdàbà, ẹ̀mí òròfó, ẹ̀mí kúrékùré. Ẹ jẹ́ ká ṣọ́ra. Ṣé pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ń kó sára yìí náà, ẹ wọ aṣọ tí wọn ò fún papa, material texture tí wọn ò fún papa, ẹran níran tinú mi ni máa ṣe. Ẹgbẹ́ àkẹtẹ̀ sórí tó jẹ́ pé ẹ̀mí kan nìyẹn ń bá ṣiṣẹ́. Ẹ lọ rán. Ṣé bá tẹ rí kíní tá fi ń ṣe ìgbànú yẹn náà, oríṣiríṣi ni. Nigeria network náà ni ìyá mi. Kò sójò ń bẹ̀. Mi mọ nǹkan tó ṣẹlẹ̀. Nigeria network ni. Nigeria network ni. Yeah. Torí òjò rọ̀ ládùúgbò mi ń bì báyìí náà. Jẹ́ kí n ṣe example kan. Ní ìdẹ̀wà mẹ́rin tí mo lè gbé wọlé sí tó jẹ́ pé ó máa wà adequate láti lè sọ̀rọ̀. Kí n kàn fi ṣe example ni o. Olúwa ni for life to be. Please, I think we need to talk. Kindly inbox me on WhatsApp. +32 488259707. Olúwa for life, or something like that. Mi mẹ́ni tí mo lè bá mi Ọ̀tásànyà.
ṣé mo lè gbé yín wọlé káwò bóyá nẹ́tíwọ̀kì á wọlé látọ̀dọ̀ yín? ní ìtì ẹ̀rẹ́yìn náà mọ̀ sí ní ẹ̀rẹ́yìn náà mọ̀. ẹni tó bá fẹ́ kí n fi àwọn ṣe scapegoat bí báyìí for good reason, ẹ jọ̀ọ́ ẹ send mi ní request kí n gbé yín wọlé. Bóyá tí n bá gbé yín wọlé tí ẹ bá sọ̀rọ̀ díẹ̀ tí n bá yọ yín kúrò, bóyá network yẹn, bóyá èyí tẹ́ wà ní Nàìjíríà ni ò not ní diaspora o. èyí tẹ́ wà ní Nàìjíríà, network Nàìjíríà yẹn ò dáa rárá, kò gbà. Tí kò bá sí ẹni tí mo lè gbé wọlé, ẹ jẹ́ ká máa fi eléyìí ṣe ìlọ. Inú mi dùn fún oore ọ̀fẹ́ tí mo ní ní èní yìí láti fi ṣàlàyé fún àwa ọmọ ìjọ mímọ́ wípé ìwà kátikàti là ń hù. Láyéláyé yín, ẹ má bá wọn bú ẹnikẹ́ni mọ́ wípé wọn kì í ṣe onígbàgbọ́, torí ẹ̀yin tẹ́ pera yín lónígbàgbọ́, onígbàgbé ni yín. ṣé ẹ tiẹ̀ rántí, ṣé ẹ tiẹ̀ ní nǹkan kan débi tẹ́ máa gbàgbé ẹ̀? ẹ ní ojú kòkòrò long throat lè ń bá káàkiri. ẹ béèrè lọ́wọ́ orí ibi tọ́jà ti ń tà lẹ́ ń tojú bọlé kiri. èmi náà ní àwọn akẹ́tẹ̀ yẹn o, wọ́n fi ṣe sàárà fún mi, wọ́n fi they are gifts, but tí bá rí ibi tó ti máa bá mi ṣe fìlà yẹn tó máa wálẹ̀, màá ṣe. At least mo ní 2 àbí 3 tí wọ́n fi rán fún mi, a full sutana. Mo ní London tí wọ́n rán fún mi, mo ní America tí wọ́n rán fún mi, a gift. Network ò dáa rárá, mami kí là ń kọ ẹ̀yà network ò dáa. èmi náà rí bẹ́ẹ̀ ṣe ń wọlé lẹ̀ jáde, it is well. Inú mi dùn láti fi àǹfààní yìí bá àwa ọmọ Sẹ̀lẹ̀ sọ̀rọ̀, àtọkùnrin àtobìnrin, gbogbo wa pátápátá lọ̀rọ̀ yìí ló bá wí. Nígbà tẹ́ ẹ mú oṣé Ṣàngó, tẹ́ ẹ ṣe sínú, tẹ́ ẹ pè yẹn ní cross, tálẹ̀ ń tàn jẹ, tá bá tún máa wò sàlẹ̀, the network is very bad. Another person tún sọ yẹn o. àwọn tìdọ̀rẹ̀ náà yarí, wọ́n ní network very very bad. tá là ń tàn jẹ? kò tiẹ̀ wá tó àwọn tí wọ́n pera wọn ní alàgbà, àwọn àgbàlagbà nínú Sẹ̀lẹ̀, tẹ́ pera yín ní wòlíì, ẹ wá mú àmùrè, ẹ fi kó ìdí báyìí, ẹnu àmùrè tẹ́ máa sọ yẹn, ìyá wá wọlé báyìí, ẹ wá máa fọwọ́ gbé sẹ́pẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá báyìí, ẹ wá máa, ìdí yẹn wá máa yí báyìí bíi tobìnrin. Shame on all of you. Big shame on all of you. ẹ̀yin wòlíì Báálì, ẹ̀yin ọkùnrin, ẹ mú àmùrè, ẹ fi kó ìdí yín sókè, ìdí yẹn á máa ṣe báyìí. Ojú mi máa ń rí tí bá lọ sí Kórè o, mo rí dẹ́ndẹ́. ṣe ti ẹ̀rẹ́yìn ti London yẹn, ẹ bàjẹ́, àtọkùnrin àtobìnrin, ẹ bàjẹ́, pàápàá jùlọ ẹ̀yin ọkùnrin, ẹ bàjẹ́. You have no regard for God Almighty. Ìpè yín ó ti mẹ́hẹ tipẹ́tipẹ́, ó ti sọnù tipẹ́tipẹ́. ẹ rí, wọ́n lọ ra flylen, wọ́n fi ṣe ìdágbọ́rọ̀ tó máa ń dà gbogbo orí ẹ̀yìn. Gbogbo nǹkan tó wà nísàlẹ̀ lẹ́ máa wò ó ta. Window blind. ẹ wá sọ fún mi pé fashion, ẹ ń wà vogue àbí kí lẹ fẹ́ sọ fún mi pé wà nú ẹ̀. tẹ́ bá dẹ̀ rí lára àwọn oníṣẹ̀ṣe, ẹ bẹ̀rẹ̀ sí ní bú wọn. ìtẹ́yìn ń wọ̀ yẹn ń kọ́, ìṣẹ̀dànù.
ẹ kàn ń gbé bíbélì kiri ni, ẹ kàn fẹ́ ẹnu jẹ́ celestial member ni, ẹ jìnnà réréréréré. Wọ́n ń polówó bọ́m̀bọ́m ni. Tẹ bá wá rí léèsì, ẹ jẹ́ kí n kó àwọn léèsì jáde. Ìyẹn lè tún yàtọ̀ sí èyí tí mo fi hàn wá tí wọ́n fẹ́ tà ní 2020, àwọn èyí tí mo rí lọ́dún yìí. Níbo làwọn yẹn wà o? Àwọn èyí tí mo rí lọ́dún yìí. It's not that tí bá báyàn ya fọ́tò mi ò kì í fẹ́ gbé jáde, bọ̀ tí bá rí i pé exaggeration wà nínú àwọn nǹkan tí ẹ wọ̀, òun ló máa ń fà tí mi ò kì í fi máa gbé ọ̀pọ̀ fọ́tò jáde. Ṣòye wà. Where are these? Àbí mo ti delete wọn dànù. Ẹ rí léèsì mi á dẹ̀ máa gún yín lójú. Ẹ wo ara àwọn ìyá wọn ní London. Ṣé ẹ rí léèsì? Ṣé ẹ rí nǹkan tó gbé sọ́rùn? Ṣé léyìí ni pé èèyàn fi yin lọ́rùn lógo? Kí lorúkọ wèrè yìí ti ń jẹ́ náà? Nísìnyí, pẹ̀lú gbogbo làásìgbò, pẹ̀lú gbogbo wàhálà tó bá wọn fà ní London, tó jẹ́ pé gbogbo èèyàn ló sọ di kinní, Ọlọ́run ti ṣe mọ́lẹ̀ o, ó ti wà lórí wíṣẹ́ àbáyé, wọn bá ní nǹkan mọ̀. Ta ló rántí ọmọbìnrin yìí tó ń bá wọn jà kiri ní London yìí? Ṣé ẹ rí léèsì? Àbẹ́ ìrọ́rùn ẹ̀ ní àbẹ́ rí pàǹpà. Ẹ wo wáyà tó fi fún rẹ̀ lọ́rùn. Ẹ wo wáyà tó fi fún rẹ̀ lọ́rùn. Ẹ wo léèsì. Ta ló rántí orúkọ obìnrin yìí jàre? Ẹ wo léèsì aṣọ ẹnìkan ni. Ibi tínú bí mi dé, mo kàn ra ya léèsì yẹn. Àtẹ̀jìká báyìí ló ti bẹ̀rẹ̀ o. Ṣé rí gbogbo ẹ̀? Ṣé rí bling bling? Ṣé rí gbogbo ẹ̀ ṣe ń bling bling? Ẹ wá máa bú àwọn kan nípa àwọn ọlọ́ṣun, àwọn oníyèmọ̀já, wọ́n ṣe kinní kan, wọ́n ṣe kinní kan. Eléyìí tẹ̀yìn ṣe yìí nǹkan, copy no go pass. Inú mi dùn fún àǹfààní tí nẹ́tíwọ̀kì yìí tó gbé jáde léni láti fi sọ̀rọ̀ burúkú fẹ̀yìn ẹ̀yin àwa ọmọ ọjọ́. Àwa ọmọ ọjọ́ mímọ́ kàdàmúre wa gèrè. Àmúre wo lẹ fẹ́ dì gèrè? Ṣàmúre eléyìí tẹ́ ẹ kó oṣé Ṣàngó sí, tẹ́ ẹ fi oṣé Ṣàngó tẹ́ ẹ fi design. Tá bá fẹ́ jọ́ Ṣàká, ẹ jẹ́ ká jọ́ Ṣàká. Tá bá fẹ́ jọ́ Ṣòkò, ẹ jẹ́ ká jọ́ Ṣòkò, Ṣàká Ṣòkò. Ó dangerous. Ọ̀ṣàká Ṣòkò ó dangerous. Ẹ̀ẹ́dẹ̀ wàá bọ́ síbẹ̀, ẹ máa bú àwọn kan. Ṣé bí bàbá ṣe fi sílẹ̀ ni? Ẹ wò, mo kàn ya ilé from far ni o. Ṣé ẹ tún rí another? Ṣé ẹ wo bí tí kèbù yẹn ti bẹ̀rẹ̀ látẹ̀jìká? Láyé gba bàbá bàdà léèsì gbọ́dọ̀ jù báyìí lọ. Tó bá jù bẹ́ẹ̀ lọ, tó bá ta sí bàbá yẹn lọ́pọlọ, ó lè ní kó tú mọ́ ẹ lọ́rùn. Àwọn tẹ́ sọ pé Ọlọ́run ò pè nìyẹn o. Ẹ̀yin tí ẹ sọ pé Ọlọ́run ló pè tẹ́ ní kùkùté ilé Ọ̀ṣọ́fà, Ọlọ́run ló ní kẹ́ lọ mú wọn wá. Ohun tó fa kùkùté Ọ̀ṣọ́fà is coming up on Sunday. It cost me a lot to get to the deep roots of Wòlíì 42, and I got it. Ṣé rí àbẹ́ ìrọ́rùn wọn ní àbẹ́ rí pàǹpà léèsì nìyẹn o. Ṣé rí léèsì tó fi sí orí kéèpù nìyẹn o. Nonsense, rubbish.
tèmi náà wà lára mi o. And àwọn tó dẹ̀ mọ̀ wọ́n mọ̀ pé I don't like vulgar lace nínú sùtánà mi. Àwọn tó mọ̀ mí wọ́n mọ̀ mí bẹ́ẹ̀. Òun náà ṣe ń pè mí ní ìyá 1947. Mo ti parí ètò, mo ti gbàgbé ẹ̀ síbẹ̀ torí àwọn tí mo fẹ́ gbé wọlé. Ohun tó fa wòlíì 42. Bí wòlíì 42 ṣe wáyé, it cost me a lot of money and courage, and I got to the deep root of it, because the rubbish and nonsense that is going on in Celestial Fold must be stopped. But there was síkú kankan lójú mi wà fàtíkè. Ẹni bá try ẹ̀ á kú dànù. Program tí mò ń ṣe, àwọn ọlọ́pàá Nàìjíríà mọ̀ sí, so ẹ lè fọlọ́pàá halẹ̀ mọ́ mi. Àwọn top bí mo ṣe ń ṣe program yìí ni wọ́n ṣe kí ni wọ́n download ẹ̀. Mo dẹ̀ ní lọ́ọ̀yà mi, kò sí nǹkan kan tí mo sọ àbí tí mo ṣe lórí program tó abnormal tí mi ò ní proof fún. The root cause of wòlíì 42 ó máa jáde lọ́jọ́ Sunday. Kùkùté ilé Ọ̀ṣọ́fà bí wọ́n ṣe come about it ó máa jáde lọ́jọ́ Sunday. Gbogbo wa la máa fetí gbọ́, ẹnì kankan nínú wa ò ní kú kò ní rùn, ṣùgbọ́n ẹni tó bá ní kí n kú á kú pi. Ẹni tó bá ní kí n ṣàárẹ̀ wá wá tì. Omi báyìí kì í pẹja lórí lálẹ́ odò, kòkòkò làárọ̀ ta tèmi lè, nítorí the madness that is going on in pastor's office must be stopped. Wòlíì 42, how they come about it. Oníkálùkù máa rojọ́, gbogbo wa ni yóò dúró ní. I'm not listening to you, oh my dear. I'm seeing your message, but I'm not down. I'm not down. Gbogbo wa ni yóò dúró níwájú Olúwa. Àtèwe àti máa ṣe kánná mi tó máa fá ìbàjẹ́. Máa potato ojú mi. Epa. There must be an end to this madness. Àwọn kan ò lè máa ṣiṣẹ́. Jésù sì jọba, owó lẹ lọ kó ń bẹ̀. Àwọn àmùrè tẹ̀ ń tà kiri, àwọn òróró tẹ̀ ń tà kiri tí ò ní auction, tí ò no fresh auction. Pásítọ̀ wa tá a ní gangan, ẹ má ní pé mo divert kúrò nínú ìgbà wáṣẹ̀ torí ọ̀rọ̀ kan ló gbọ́rọ̀ kan dé. Ọ̀rọ̀ falasọ débí torí ìpọ́tẹ́lẹ̀ omi ń gbé sọ́rùn nínú ìṣẹ̀lẹ̀ bàǹtẹ́ oríṣiríṣi lẹ̀ ń gbé wọnú kínní tó ọ̀rọ̀ fá náà ń ṣe ni. Èmi tí ní tòótọ́ olówó tó yàn bàtúlà Darlington èké ọlọmọ plenty ṣé ìyẹn ló yẹ kí n sọ fún ìgbà ìṣá. Èmi lè létò yìí lórí ìgbà wáṣẹ Ọmọ́tádé ṣe fún Ṣayọ̀ ọmọ kan bíi 1 billion 1 woman battalion. Tẹ́ bá ti yọwọ́ kúrò, tẹ́ ti gbẹ́nu yín sọ̀hún lórí ẹni ètò tí mo bá wá ṣe, tẹ́ ẹ̀ sọ nípa ẹ̀ mọ́, èmi gan máa yé lọ tọ́nà wo fùrọ̀ yín kiri títì. Ètò tó máa jáde lọ́la ó máa ta sánsán. Tọ́lá ni mo ṣe ń sọ yìí o, mi sọ ti Sunday o, ó máa ta sánsán. Ẹ̀yin ti Amẹ́ríkà náà ni mo tún fẹ́ rí sí. Ẹ̀yin ò ní gbọ́, èmi ò ní gbà. Ẹ̀yin ò fẹ́ wọ̀n kún, èmi ò ní gbà láàbọ̀. Gbogbo wa pátápátá la máa gbọ́ pàdé sùn ìdání. Ó yá kóríkàlùkù lọ bẹ̀rẹ̀ sí ní ránṣọ. Àyè wà ní Mẹ̀kọ. Ọba Mẹ̀kọ kú àlejò. Gbogbo wa ń darí bọ̀ sílé ilé bàbá wa ní. Ilé bàbá ọmọ kì í bọ ọmọ lẹ́rù, gbogbo wa ń wọlé. Ẹ wọlé, ẹ wọlé, ẹ wọlé. Ire o. Ire kàǹkà, ire gbogbo wa pátápátá la máa gbọ́ pa ìdání. Ẹ wò ó.
èmi ò ní ìdí ọ̀pá bí mo gẹ́lẹ́ mi mo máa ṣe mọ ìtagbè lèmi máa fi ṣe tèmi tí màá wé báyìí tó ó máa ga tó yìí ṣe mọ̀ pa agogo leléyìí màá ṣẹ̀ wá lọ mú kíní tìbílẹ̀ gangan màá wá mú dání màá tó wá gbọ́pá sí torí àbí gbogbo wa lọ́jọ́ máa lo mẹ́kọ́ yẹn pé àbọ̀ ìṣọ́fà sọ pé gbogbo wa lọ́jọ́ ní gbogbo wa máa tàmì òróró lọ ní ẹjọ́ torí Ọlọ́run ẹ wá tàmì òróró lọ́dọ̀ mi o. Ẹ ṣé bàbá mi Adélékè bí nǹkan tó dé nẹ́tíwọ̀kì yẹn fúndì kan pàtàkì ni nẹ́tíwọ̀kì yẹn ló ṣe rí báyìí lénìí ṣe mọ̀ kọ́rọ̀ ọ̀fà la sọ débẹ̀ la fi wọnú nǹkan kan ọjọ́ náà pé ní bólúwa ṣe kọlẹ̀ èmi ò kì í bá ẹ̀mí jiyàn tí n bá ti fẹ́ ṣe normally tí n bá fẹ́ ṣe ètò tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí n bá ti lè sọ jáde báyìí kọ́kọ́ máa ṣẹlẹ̀ ni Olúwa ṣe fún mi lórí ọ̀fẹ́ láti máa gbé àwọn template yẹn jáde tá dẹ̀ máa ń ṣe mo ṣe ń bàjá nínú ẹ̀mí náà ni ẹ béèrè lọ́wọ́ àwọn tó mọ̀ mí dáadáa tí bá lè sọ pé à ń bọ̀ ní kinní báyìí láago báyìí nǹkan kan máa ṣẹlẹ̀ ṣùgbọ́n mo pa àṣẹ torí pé ọmọ aláṣẹ ni mí ọmọ aláṣẹ ni mí tí n bá fẹ́ ṣe nǹkan àkàntì ò gbọ́dọ̀ bá àkàntì ò bá tèmi o àkàntì ò bá tèmi àfẹ́ bá wọn kan wí ni ṣe rí pé mo ra ọmọ lọ́dún ni mo lò tá a bá ti fẹ́ ṣe ètò nígbà ìwáṣẹ̀ gbogbo èyí ọmọ ṣẹlẹ̀ máa rọ́bọ̀ kẹwàá gbọ́ kẹwàá mọ̀rin sẹ́yìn wọ́n ní ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́ tá a bá ta máa ń tọ́ ni tá a bá tọ́ adẹ̀rùn onídìí. And I'm loving myself. Mo beautiful girl. Ọlọ́run. Àgàgà tí mo wà lórí ẹ̀gàn báyìí mo kọ́ mo fáyìn tó yìí tí mi ṣe wálẹ̀ ni. Mo ṣe ríra mi ni. Mo fáyìn o. Èmi ni ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín Ọmọ́tádé ṣe Ẹfúnṣayọ̀ lórí ètò onígbà ìwáṣẹ̀ tó papọ̀ mọ́ ti Celestial tó papọ̀ mọ́ ti Kérúbù tó papọ̀ mọ́ ti gbogbo wa àwa sọ di chit chat. Ire o, ire kàkà ojú àṣà kiri bí tàwòdì rọrùn èmi àti yín lájọ máa péjọ síbí ní ọjọ́ àbámẹ́ta oríta mẹ́ta àbìdí yakata ìbà. Yẹ kí n súré kí àwọn èèyàn láti bí ẹ jẹ́ kí n kí yín díẹ̀díẹ̀ àbúrò mi you are commenting mi ò bá mi onífá ẹ ṣé o bá mi ó gbéwẹ̀ ìwò ẹ̀bà bá mi Adélékè Ọlánìpẹ̀kun ọmọ Fálàbákí gbogbo ohun tó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ fún jìkan ni láti fi bá àwa kan wí tèmi náà dẹ̀ jẹra wọn mi ò gbómi sítòsí sọ̀rọ̀ mi kọ́ leléyìí mo dẹ̀ rí gbogbo kọ́mẹ̀ntì tẹ̀ sẹ́ǹdì sí mi ò fẹ́ dá yín lóhùn mi ṣùgbọ́n ẹni tó wà bíbá tí mo wò tí ò kọ́mẹ̀ntì tó kàn sọ pé òun kàn ń wò yìí you are not doing it o. You can't just be watching. You must participate in comments. And you know you are the one I'm talking to. Wọ́n bẹ̀ mí wọ́n ní kí n bẹ̀rẹ̀ sí ní gbọ́n mi sórí. Mi ò mọ mi lénìí. Ògógóró ni mo mú kí n tó wá máa jí dún. Wọ́n ṣẹ̀ bá mi gbé dé láti Nàìjíríà ni. Ó ta lẹ́nu máa jí dún. Ṣé mo kàn tó jẹ́ máa jí dún? Èmi ni máa ṣe yín lè ṣe ẹ̀yin tẹ́ ẹ̀ gbọ́ yìí. Àṣẹ o bàbá mi màámi ẹ ṣé gbà God bless you olóko ńlá màámi Ọláyínká God bless you ma màámi Ìtùnú gbogbo ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ pátápátá lónìí fún ògo Olúwa ni kí ògo Olúwa kó lè farahàn tí bá ń ṣe ètò ẹ máa bọ̀ gbogbo wa la ní àǹfààní tá a máa jẹ́ bẹ́ẹ̀ be you a Christian be you a Muslim be you a free thinker. Bá rí mi ètò tí mo bá ṣe nìmúra tí mo gbọ́dọ̀ mú ètò tí mo bá ṣe òun nìmúra tí mo gbọ́dọ̀ mú ẹ lọ wọ àwọn tó ń ṣe Nollywood films tó bá fẹ́ ṣe ti fi káròdì wọ́n máa múra corporate wọ́n máa múra sex tó bá fẹ́ ṣe ti àwọn hooligans wọ́n máa múra wọ́n máa ta ní kókó wọ́n máa mu sìgá wọ́n máa ṣe gbogbo ẹ̀ wọ́n máa pariwo fò tó bá dẹ̀ fẹ́ ṣe tìbílẹ̀
wọ́n máa dagbádá bolẹ̀, wọ́n á kóyún sọ́rùn, ẹ máa rí tán máa pò gèdè tán máa rí gbogbo ẹ̀ náà, gbogbo àwọn ọ̀fọ̀ tán pa ẹ̀ṣẹ̀ rò pé gbogbo àwọn ọkọ̀ tí mò ń fà ṣe rò pé mo mọ̀ wọ́n ni. Mo ti wo Nollywood film bàjẹ́, mo ti wo kọjá abẹ́ yìí ṣe rò, ẹ̀yin níbo ni. Àyìn ọmọ tó Odùduwà ọmọ Yorùbá ni mo fi ń gbé yín mọ́ra, mo gbé yín mọ́. I didn't mention them. Did I mention name? I didn't mention anybody name. I didn't mention name. Mo kàn sọ̀rọ̀, mo kàn paraphrase ọ̀rọ̀ mi ni. Ẹlẹ́fọ̀ọ́ tẹ̀tẹ̀. I love you, my darling. God bless you. Ó dẹ̀ wù mí kí n ṣe fàájì díẹ̀ sí o. Ẹ jẹ́ kí n wò tí n bá tí ì lo 1 hour. Mo ti lo 1 hour. Ṣáà jẹ fàájì yẹn lọ. I didn't mention name. Mo kàn paraphrase ọ̀rọ̀. Mo ti gbọ́ Yorùbá fíìmù jù. Tí n bá bẹ̀rẹ̀ sí ní pé ògèdè fún yín ní tọmọ Yíbò gbogbo ẹ̀ ní àwọn epic fíìmù yẹn lè wá tì. Iṣẹ́ ti mi kúkú níṣẹ́. Gbogbo iṣẹ́ mi inú ilé ni mo ti ń ṣiṣẹ́. So máa ń tọ TV mi. Bá ti gbé sí YouTube bára. Ó máa róòlù lọ ni. Ó máa róòlù lọ. Tí n bá sọ àwọn àyájọ́ mi kalẹ̀ fún yín báyìí, lọ́mọ yìí pẹ́gbẹ̀jì ni. Bóyá lẹ mọ̀. Wọ́n ti fi Yorùbá fíìmù Nollywood fíìmù àwọn ògèdè ẹbẹ̀ wọ́n ti fi kó yín ní búrẹ́dì àti gbogbo ẹran tó wà ní ọbẹ̀ yín lọ ẹ̀yin nànà mú. Anyway, ẹ jẹ́ ká máa ṣọ́ra torí bí tá bá ti ń sọ tá bá ti ń ṣeré mo gbé everybody ní handicap ni bẹ́ẹ̀ ni màmí mi ìlówó mi ìlóògùn ojú mi ò tún pọ́n kí ni mo fẹ́ fi ṣọmọ ṣẹlẹ̀ lóore nígbà tó jẹ́ kí n gbádùn. Tọ́ba tí bá ṣe program báyìí wọ́n máa bẹ̀rẹ̀ sí lọ yà sí mímọ́ gbogbo jẹ́ẹ̀dẹ̀ ń gbọ́rọ̀ mi lọ gbogbo ẹ̀ ni mò ń gbọ́. Òun mo sọ fún yín pé ẹ ṣọ́ra kẹ́ ẹ má bá ti ibi ọ̀rọ̀ tẹ́ ẹ sọ sí mi kẹ́ ẹ má lọ fi kọsẹ̀. Nǹkan tí kò yé yín call me inbox me mo ṣáà kílẹ̀ tó sọ fún mi tóbi lọ́rọ̀ mi pé ọlọ́mọ plenty níkórè kan ni ọlọ́mọ plenty àwọn nǹkan tó ń kó sọ́wọ́ wọn yìí ṣé true Christian ni ẹni àbí oníṣẹ̀ṣe. Mo ní mami mo bá bọ mo fi kanlẹ̀ mo ní ẹgbẹ́ dání mo ní ṣójọ ké lójú yín ló mà dẹ̀ wò mo lákùn ni mo ní tọmọ ọba ni ṣẹ́rí pọ́wọ́ tún ni mo máa ń sábà wọ̀ sí mi ò joyè tó bá pé mo joyè owó sì ni màmá kó sí mò ń kó sọ́tún mò ń kó sósì ọmọ ọba ni mí. Tó bá yẹ pé irun mi ṣe é ṣí sílẹ̀ ni tí bá fi ṣerun mi tán ẹ máa dá tọ́ mi. Mo dẹ̀ ń fi sẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni kò dín nǹkan kan kù lára mi. Mo fi ń gbé ibi tá a ti bí mi ga ni. Ìpasẹ̀ tí mo tọ̀ wá sáyé ni mo fi gbé lárugẹ tí mo dẹ̀ ń gbé nǹkan tí mo gbé wá sáyé tí mo ń gbé lárugẹ tí mi fẹ́ tí kò lè ní parẹ́ láéláé. Ṣùgbọ́n èyí tẹ́ ẹ̀ wá láti ibẹ̀ òun lẹ̀ lọ́ fi ó ṣe Ṣàngó ẹ lọ fi ń ṣe àmùrè yẹn. Ẹ̀yin náà lẹ gbé ṣe Ṣàngó sí ara ẹ̀yin náà lẹ gbé tẹrẹlín sọ́rùn ẹ̀yin náà lẹ gbé ìpẹ́ ẹja tẹ gbé sáyà ẹ̀yin náà lẹ tún gbé akẹtẹ̀ tẹ tún gbé sórí mélòó lẹ fẹ́ kó oríṣiríṣi ẹ̀mí wo lẹ fẹ́ kó máa bá yín ṣiṣẹ́. Ṣọ́rọ̀ mi yé wa ọmọ ìjọ mímọ́ ẹ ṣọ́ra yín. Gbogbo àwọn aṣọ wèrè tẹ́yìn ọkùnrin yẹn náà tẹ máa ń wò ẹlòmíì àgàbá yìí ni ẹ wá máa rí gbogbo ara wọn wọ́n jẹ́ pé yẹ́lò ní gbogbo nǹkan tó wọ̀ sísàlẹ̀ pátápátá lè máa rí bó jẹ́ pọ́pù náà ní gbogbo kẹrì. Why can't you just be simple and see how the spirit will flow? But because you don't know you don't know what you are made of, you don't know what you are carrying, you don't know who you are in this world, you don't know what you are made of, you don't
don't know what you are endowed with. Ẹ wá máa pretend. Ọlọ́mọ plenty tó ti ṣe kíní kan báyìí. Ọlọ́mọ plenty ìtẹ́ ẹ̀dẹ̀ ṣe lẹ́yìn ilẹ̀kùn. Ìtẹ́ ẹ̀ ṣe lẹ́yìn ilẹ̀kùn kò máa ṣe rí. Ìtẹ́ ẹ̀ ṣe lẹ́yìn ilẹ̀kùn kò máa ṣe rí. So ẹ jẹ́ ká sọ fàájì wa dọjọ́ mi. Mo fáyìn o, mo ṣe rí pé mo fáyìn ni o, pẹ̀lú plaster ọrùn mi yìí náà ṣá, pẹ̀lú big pendant. Ìbàjẹ́ dẹ́wà, ọlọ́mọ plenty, oní plaster ńlá lọ́rùn. Èmi oníjìgbìjìgbì lọ́rùn tí ò ní pé kọ́ ọmọ máa fàyìn, tí ò ní pé kọ́ ọmọ máa rà àwọn tó máa ṣe tiẹ̀. Pìtìpìtì. Ẹ ṣe ogún àtọ gbogbo wa o, ogún àtọ gbogbo wa o. Ìjọ a máa bíjọ fún wa, ayọ̀ a máa báyọ̀ fún wa, àní ṣẹ̀ṣẹ̀ gbé, àní ṣubú dànù, àní tó kòròkòdó kòrókòtò. Mo ń wúre tinútinú ni lọ́wọ́ tí mo wà yìí o. Gbogbo ohun tó ní kálukú wa máa jẹ nílé ayé, àní fi àìmọ̀kànmọ̀kàn, àní fi dànù. Àparí inú wa kò ní bà tòde jẹ́. This is not Nollywood ọ̀fọ̀. This is ìwúre tinútinú. Tẹ́ bá dẹ̀ fẹ́ kí n máa sọ fúnra mi, kó ní kálukú máa sọ tó bá fẹ́. Èmi Ọmọ́tádé ṣe, àparí inú mi ò ní bà tòde mi jẹ́. Ilẹ̀ lójú, mi ò ní tẹsẹ̀ bọ́nú bí tẹ́lẹ̀ tí lójú. Ilẹ̀ ò ní gbé mi mì bí kàlùkàlù. Ṣùgbọ́n ẹni bá sọ pé kí n lọ kí n má dé, á kú pé. Thank you jàre màámi. Èmi ọmọ kan bí èmi ọmọ tí mo fà bí mo pé mo fáìn o. Agáyìnrè gbàgbọ́ ìbí tó yé mi. Wọ́n ní is plenty, ó pọ̀. Ọmọ tó pọ̀, ọmọ tó ta, ọmọ tó sex. Yes o. The only sexy grandmother, only virgin grandmother in the whole universe ilẹ̀ wò yìí. Ọmọ tí òwe tó ń shine, ọmọ tó pọ̀. A dà fún gbogbo yín pátápátá. A dà fèmí ìka mi. Èmi ìka mi á rí léwọ̀ máa róde já o. Èmi gbogbo wa pátápátá la máa rí léwọ̀ la máa róde já. Ìyẹn ni pé ànígbá yóò fìfò. Àríléwọ̀ àróde já. Àní wọnú ilé ká má lè jáde mọ́. Ibi tẹ́gbẹ́ wa ti ibi tẹ́gbẹ́ èmi Ọmọ́tádé ṣe ti náwó mi ò ní nájú ń bẹ̀. Oníkálukú máa sọ tiẹ̀ bóyá tí n bá sọ general yìí bóyá ilé máa lò bóyá nǹkan tí mò ń sọ ò dáa. Èmi Olúwatóyìn Ọmọ́tádé ṣe ẹ̀fún ṣayọ̀. Mi ò ní bá wọn nájà wéréwéré, mi ò ní bá wọn nájà wàràwàrà. Ẹni bá ní kí n má lọ, èmi ò ní dé bá torí pé kí ni a ti kú. Àṣẹ wá. Ire o, ire kàǹkà, ire kàbìtì. Ó dìgbà kan náà. Bẹ́ẹ̀ ni ọmọ ga yé. Ọmọ ga, ọmọ sì gbọ́nlẹ̀. Tẹ́ bá rí mi in person, ẹ máa jẹ dòdò bí Ọlọ́run. I must get to Nigeria ní kò pẹ́ kẹ́ wá wo ọmọ kékeré tẹ̀ ń wò lórí kiri ẹ̀ mọ̀ pé ọmọ pọ̀ síbi ọmọ náà ọmọ pa ọmọ tó ṣan ọmọ tó fúlù ground tó tún remain plenty. Just trying to make us happy. God bless you. I really appreciate you. I love you all with the love of Christ. I love you. I really love you. Mo nífẹ̀ẹ́ yín tọkàntọkàn taratara tẹ̀bítẹ̀bí. Ẹnìkankan nínú yín ò dẹ̀ ní sọnù. Èmi náà ò ní sọnù mọ́ yín lọ́wọ́. A ní sunkún ara wa. Ní ọ̀sẹ̀ péréte tó kù kọ́dún yìí kó parí, èmi àti yín à ní bọ́dún lọ. Ṣùgbọ́n ẹni bá sọ pé ká máa lọ, òun ló máa lọ.
ni ò ní bojú wẹ̀yìn torí ọ̀gbàrá kan kì í rìn kì í ṣàn báyìí ọ̀gbọ́gbàrá rìn ni wọ́n ló ń ṣàn kó bojú wẹ̀yìn ẹni bá ní ká má lọ àlè dìbà. Àwọn ọmọ wa ewúrẹ́ ni wọ́n wọn mọ́lé olódì ayé ò ní fọmọ ṣe pàṣán fẹ́nì kankan wa agara ò ní dá wa. Ohun tá a wálé ayé wá ṣe a ní fi sẹ́yìn fò lọ kúrò nínú ayé. Màá ráyè tèmi ṣe èmi Olúwatóyìn Ẹfúnṣayọ̀ màá ráyè tèmi ṣe. Tó o bá fẹ́ ráyè tiẹ̀ ṣe pé orúkọ ẹ kó o forúkọ ìyá ẹ kó o fi parí ẹ pé wàá ráyè tiẹ̀ ṣe wàá rí gbà ẹ lò èmi Ọmọ́tádé ṣe Ẹfúnṣayọ̀ màá rí gbà tẹ mo ti forúkọ ìyá mi sínú màá rí gbà mi lò. Ó ṣe ọmọ olókùú bẹ́ẹ̀ ni tí mo fi lè di òní yìí àrá sán o ilẹ̀ rọ̀ ṣùgbọ́n Olódùmarè ó ń jẹ́ mi ní nígbàkúgbà tó o bá fẹ́ k'Elédùmarè kó máa jẹ́ tiẹ̀ nígbàkúgbà má robi sẹ́nikẹ́ni o má ṣe bí sẹ́nikẹ́ni o ẹni tó o bá rí tó bá fẹ́ jì sí kòtò tó o bá wà nítòsí ibẹ̀ láti sọ fún pé má gbàbẹ̀ kọjá sọ fún un tó bá lóun fẹ́ kọrí síbẹ̀ tó bá lè fà padà ní tipátipá fà padà ṣùgbọ́n tó bá pàfi tó bá parun ìyẹn ló jẹ̀bi. Ọlá inú kan ló gbé mi ró títí dèní o ọlá inú kan bó ti wù kí n bínú kí n halẹ̀ kí n ṣe gbogbo ibi tó bá ti kúrò lórí kíní ìbà ó ti tán kúrò nínú mi nǹkan tó ń ṣe tí kò da yẹn mo ti wá sọ tí bá wá ní tó bá yí padà inú mi á dùn inú màlẹ́kà mi á dùn pé àmọ̀dẹ̀bẹ́ ni sọ̀rọ̀ ó dẹ̀ yí padà ṣùgbọ́n tó bá sọ pé orí kúkú yẹn ló máa ṣe á máa jọ fà jáde. Àwọn àgbàlagbà tí nǹkan bá ń ṣẹlẹ̀ wọ́n á ní àfàró èmi náà dẹ̀ dá wọn lóhùn wá ní àfàkàn yẹn ni pé mo ti gbọ́ ó ti dúró ń bẹ̀ ṣùgbọ́n tí bá sọ pé àfàró tó bá sọ pé àfàjá ni lẹ́yìn tá a bá lo ọ̀bẹ tán a lo àdá a lo shovel a lo everything but àfàkàn ló dára bẹ́ẹ̀ ni. Be good to people be nice to people oore ló ń pé ìkà kò kì í pé inú kan á máa yọ wá kúrò nínú ewu gbogbo ni tẹ́ bá mọ nǹkan tójú mi ń rí nínú ìjọ mímọ́ yìí lórí àwọn ètò tí mò ń ṣe torí àwọn kan wọ́n kàn fẹ́ máa ṣe lé àwọn èèyàn ilé ayé wọn jàtìjàtì yánmayànmá ṣùgbọ́n nítorí pé a rán mi láti lọ kéde ọjọ́ ìtúsílẹ̀ àwọn ẹni tá a dè ní ìgbèkùn it's not easy but nípa ti oore ọ̀fẹ́ olùgbàlà it's more than easier for me. ẹ jẹ́ kí n purọ́ kan fún yín the past let me say 1 month now ẹ rí mi tí mò ń jáde tí mò ń ṣe program but kò sẹ́ni tó mọ nǹkan tí mò ń go through I've been battling with COVID. Kíní yẹn ò dáa the pains tó wà nídìí ẹ̀ is nothing to write home about. Gbogbo oríkèéríkèé ara mi ló wà lọ́tọ̀ọ̀tọ̀ tẹ́ bá rí mi tí mo bá wá ṣe program ìgbà mi ẹ̀rí tí máa pẹ́ dé mò ń kó àwọn paracetamol gbogbo anti-pains àti àgbo mu lóríṣiríṣi ni nǹkan tí mo bá wá tí mo bá sọ pé ẹ ṣe àgbo báyìí mo ti tọ́ wò ni ṣùgbọ́n it is gone I'm over it now it's been a hell of time hell of weeks of pains. Mo ń jáde mo ń sọ pé kíní yìí wà ń ta kíní yìí wà ń ta kíní yìí wà ń ta mo ń ṣe awareness because nígbà yẹn I was battling with it seriously.
it wasn't a funny thing. Ṣẹ̀dẹ̀ tún mọ̀ pé ibi tá a wà yìí àsìkò òtútù ni òtútù dẹ̀ ní kíní yẹn ń bá ṣiṣẹ́. Ẹ jẹ́ kí n purọ́ fún yín nígbà míì báyìí mo máa ń kúnlẹ̀ báyìí tí màá máa ṣe báyìí rákòrò ni because ẹsẹ̀ mi ò dúró lẹ̀ ṣe lẹ́sẹ̀ mi ń wọ́bù báyìí bíi ìgbà tá a bá sọ pé ọmọ oṣù mẹ́fà tó fẹ́ dìde tó fẹ́ kọ́ ìrìn. That thing exists and it's a demon. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá ni. Ẹ mọ̀ kó mo máa ń sọ pé don't wait till you are sick kẹ́ tó ṣe àgbo fáwọn ọmọ. Don't wait till you are sick kẹ́ tó sọ pé ẹ fẹ́ mu àgbo àbẹ́ fẹ́ tọ́jú ara yín. COVID ìtò wà níta yìí serious. Tí bá sọ iye owó tí mo ná for treatment ní ìgbà tí mo wà ní UK for that period of 3 weeks, you will not believe it. Well, I had to do it so that màá lè ní okun nínú wọ́n lè jẹ́ kí n padà wá. Because if I lọ sí hospital, when if you go to the hospital, wọ́n máa lọ quarantine èèyàn ni. Wọ́n bá lọ quarantine èèyàn, wọ́n máa lọ gbé ẹ síbi àwọn tó bá máa kú kó kú tó bá máa yè kó yè. Nǹkan tẹ́ni tó àwọn tó wà lọ hospital tí wọ́n fi ń kú nìyẹn because wọ́n máa lọ kó wọn pọ̀ so then the more tí wọ́n fi ń wúkọ́ yẹn ikọ́ ni burúkú ìfun ọ̀tá mi á wá kó sókè báyìí. Ẹ̀yìn mi láwo. Not God bless. Aha, it's not palatable at all. Mo ń láti lọ sọ́dọ̀ wọn Chinese pé kan ṣe acupuncture for me to wake up my body. Truly, I don't want to show this to anybody, but I have to show you. I will just show you, you know, in a flash. Kò palatable at all. At all. Oh, what a lost story. Supposed to see have. Where is it? Okay, let me not see. Okay. It's a very, very deadly and dangerous thing to encounter. Okay, I don't know where I stored it. I think I'll get it from somewhere now. Just to show you. And it's Obama Tekini ló máa sọ pé ẹlẹ́rìí òun ó wà ní Ṣómólú ó wà ní Bàrígà. Let me show you just a flash. Mi lè fẹ́ sọ program yìí dìgbà mi. Okay. Ṣé rí bójú mi ṣe rí? You see? You see? Mo ń láti lọ because I could not move at all. My muscle, everything was dead. Mo ń láti lọ ṣe kinní pé kán lè wake muscle mi. Lẹ́yìn ìgbà tí mo ṣe tòkè tán, mo tún ṣe lọ ṣe ti ẹsẹ̀ torí mi ò tiẹ̀ lè dúró. Let me search for.
It was not funny at all. It wasn't a funny thing. Ah. Mo fẹ́ máa yẹ pé mo ti lọ delete gbogbo media yìí kúrò. No. Ṣùgbọ́n ọpẹ́ ni f'Ẹlẹ́dùmarè. Mo ti delete títí ìgbà tí mo lọ ṣe tí ẹsẹ̀ yẹn. My waist down was dead. It is true. God bless you. Hey. Mo ti rí kan nínú tí I covered up half of my body part up, Sherry. Pé kí n tiẹ̀ lè rí ẹsẹ̀ mi gbé. Èmi náà rẹ̀ gbogbo tí mo ń ṣe gbogbo program tí mo ń ṣe I was going through pains. But when the going gets tough, the tough one keeps on going. I could not move. Tasteless. Olúwa ṣeun. Ìwà wá jókòó síbi kan wàá rò pé bóyá o lè sa nǹkan kan sí mi. Wàá kú pí. COVID is real. Ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà, àbẹ́yìn tẹ́ wà ní any African countries. Ẹ lè mú jẹ nítorí pé kí ni ẹ ń gba ọ̀run sí ara, ẹ ń làágùn. Àwa ò kí ń làágùn, we seldom làágùn níbí báyìí. Òtútù ni. Títà aago mẹ́jọ máa nísìnyí gbogbo tá ti dúdú, aago mélòó la wà? What time is it now? Aago mẹ́rin. Gbogbo tá ti dúdú bí ẹni pa ti wà láago mẹ́sàn-án alẹ́. Tó bá máa fi di aago méje sí àdàbí nípa wà láago méjìlá òru. Kò sóòrùn. Oògùn la fi ń gbé vitamin D. So whenever you start feeling awkward pain, tí ẹsẹ̀ ti ń wọ́bù lẹ̀, tẹ́sẹ̀ ọ̀ràn lẹ̀, tó dàbẹ́ ní pé wọ́n ti mú gbogbo oríkèéríkèé ara ẹ̀ wọ́n ti ṣá ní àdá, àbí wọ́n lù ẹ́ ní àlùkì, kíní yẹn ni o. Má sọ pé o lọ fẹ́ lọ jókòó sí hospital. Tó bá jókòó sí hospital, wọn ò lè rí nǹkan kan. Tó bá pọ̀ hospital Nàìjíríà, wọ́n kàn fẹ́ gbowó lọ́wọ́ ẹ ni. Wọ́n máa fún ẹ paracetamol, wọ́n máa da abẹ́rẹ́ pò ẹ̀. Abẹ́rẹ́ tó dẹ̀ dàbò ẹ̀ ìyẹn gangan ó lè jẹ́ pé kẹsẹ̀ ẹ paralyze for life. COVID is real. Tẹ́ bá ti jí láàárọ̀, òrùn yìí ń tàyàn lára, ó ń ṣe kinní kan. Òrùn ń tàyàn lára. Ṣùgbọ́n lóore tó òrùn ń ṣe táwa bá rírú òrùn yẹn. Tó bá lọ sí hospital bí báyìí pé you are having body pains or anything. Tó bá ti rí tó bá ti ń wúkọ́ àbí tí temperature bá ti lọ sókè, wọ́n máa lọ quarantine ẹ̀. Tó bá ti quarantine ẹ̀, ìsáyédà kó jáde láàyè àbí kó jáde lókun. Òkú dẹ̀ lẹ́lẹ́jà ń tà torí ibi tó máa lọ gbé ẹ sí ibi táwọn tó ti síìkì tó ti fẹ́ kú tán tó yẹ pé atẹ́gùn kan náà lẹ́ máa circulate ibẹ̀ ẹjọ́ máa mí síra yín nímú lẹ́ra máa mí síra yín lẹ́nu ẹ̀rí nígbà tí wọ́n ṣe kíní COVID yẹn ẹ̀rọ àwọn máṣíìnì ńláńlá wọ́n sọ pé wọ́n fi ń fún wọn ní atẹ́gùn gbogbo wọ́n ṣètò gbogbo wọn síbẹ̀ yẹn nǹkan kan náà ni wọ́n fún wọn. Wọn ò dẹ̀ ní ṣí window pé kátẹ́gùn fẹ́ sínú ilé kókó dọ̀ gbogbo ìtẹ́ ti kú síra yín yẹn kó jáde kí fresh air
kí inú ilé wà refreshed no tí mo fi kúrò nílé mọ́mí dì títí dé St. Parkers nígbà tí mò ń bọ̀ kò sí ẹnìkan ṣó àpàdé èèyàn ní títì gbogbo àwọn tó dọ́pọ́n máa ń tún sínú kátàn gbogbo títì mọ́ ni wọ́n á bèèrè lọ́wọ́ driver yẹn pé how come kò sẹ́ni kankan ní títì orí láti gba covid ó ní gbogbo àwọn tó ń sùn ní títì gbogbo wọn pátápátá ní covid ti pa kò sẹ́ni kankan tó yàn máa rí lójú títì kù I was weeping. Ó ní kí ló ṣe mí mo ní it's nothing mo ń dúpẹ́ ni wípé mi kú sínú onílù it was tough. I didn't explain it to anybody. I didn't explain. Even gan ọmọ mi dí àwọn fúnra wọn sọ fún mi pé Tóyìn kí ló dé ìdùbúlẹ̀ yìí ti pọ̀ ju kíní mi dẹ̀ fẹ́ I don't want her to feel bad. Arúgbó alárúgbó mi ìfẹ́ kó wọn láyà sókè. Tí ìbádẹ́ ṣe pé mo dúró extra 2 weeks láti bá àwọn kan ṣe ìkórè tí wọ́n invite mi sí màá ti kúrò ń bẹ̀ nígbà tí mo ti àwọn tó invite mi lálàkọ́kọ́ the Shalom Parish tó invite mi nígbà tí mo ti ṣe yẹn ó yẹ kí n ti máa bọ̀ táwọn méjì kan wọ́n tún invite mi ìkórè bàbá Fátúsì ló mú mi dúró tí kìíní ẹ fi kúkú mi sílẹ̀ sí London. Kò sẹ́ni tó mọ̀ pé kankan ṣe mí wọ́n ṣàkàn rí i pé lọ́jọ́ kúrè bàbá Fátúsì yẹn wọ́n ṣáà ní kí n wá jó kí ọlọ́mọ plenty òjò ní òṣè kínní kan ni mo tún fakọ̀ gbé. Ẹ bèrè lọ́wọ́ àwọn tó wà bẹ̀ wọ́n sọ pé mo kàn ra jókòó ni mo kàn ra wò ni but I know what I was battling with. Ẹsẹ̀ mi méjèèjì náà mi. Ẹni tó lọ́rùn ṣe tirẹ̀ ta ló lè kọjú ìjà sí. Mo máa yí tọ́pìkì padà kúrò torí mo kọ kíni fásitì máa yí kúrò máa sọ di chit chats. Take care of you my people. COVID is real. COVID is real. For now, if you are in diaspora, keep away from kissing. Anybody you come in contact with and say, to buy the daily, get your lower agbo or something, antibody. Money oríṣiríṣi agbo lé to help me. I have antiviral. If you want to buy, I have antiviral. Ẹ máa sè pẹ̀lú lemon. Then you'll be using it to take paracetamol or something. Kò lè easy fún mi láti post ẹ̀ wá sí Nigeria, but in diaspora be by. I have whatever you need, just ask me. I have antiviral. Antiviral yẹn mo lè polówó yẹn fún yín. Tẹ́ bá ti ṣe àgbo, tẹ́ ti ṣe ní àgbo. Ẹ máa dá lemon sí. Ẹ lè fi ginger sí, but it's a complete herbs. Ẹ rí pé ẹ rọrùn mi ni ẹ rí pé mo ti rù gan ni. Ẹ rí pé mo ti jò. Ẹ rí pé mo ti jò. Mo ti jò gan o. Mo ti jò gan. Mo ti jò gan. Torí jíjò tí mo jò yẹn independent ọ̀rọ̀ mi ló ṣe jẹ́ pé kó wà obvious this time around. Mo ti sanra bò mọ́lẹ̀ tẹ́lẹ̀. That thing can kill. It's a monster. Thank you, mommy. Ọpẹ́ lọ̀rọ̀ wa já sí. Take care of you. COVID is real. Anybody that is coughing, keep away from that person. When you get to the house, take care of yourself. Use ẹ̀rọ àbíkẹ́ àbáríkẹ́dẹ̀ ni ẹ fi sínú omi. Ẹ jẹ́ kó saturate kiri inú ilé ẹgbẹ́ kaná. Kó saturate
ẹ ṣí window yín, ẹ jẹ́ kí ẹ change, ẹ borí mọ́. Take care of you. I'm saying this because àmọ́ nǹkan tó wà lábẹ́ ọ̀ṣọ́ oníkálùkù tó oníkálùkù nurse. Tí mo fi padà dé, tí mo fi lọ, àwọn tí mo wà lọ tán rí mi gan, wọn mọ̀ pé nǹkan kan ṣe mí. Wọ́n ṣe máa sọ pé àádẹ́jọ́ wà lálẹ́ àná náà, kí ni nǹkan tó ṣẹlẹ̀? Kò ní jẹ́ tèmi àti sí yín. God bless you. I love you all with the love of Christ. I love you gidigba. I love you gbangba.